ò máa mọ̀. Kí lọ́rọ̀ gbọ́ ìjọba ní kẹ́ máa pàṣẹ sí ọ̀nà àìtọ́ ṣùgbọ́n ẹ ti yí dí ẹ̀yin ṣe dúró dè mí màá ṣó yín pẹ́pẹ́ ẹ̀yin idiot ẹ tún jẹ́ mi náà láyé ojú ẹni máa là àbí ọdún jásí kòtò jásí gègèlè ṣọ́hún lọ́nà ògùn ó ṣọ́hún lọ́nà kálábàgbọ́ mi ta òtí àwọn bàbá bẹ̀rẹ̀. wọ́n ti gba ọ̀gádà nínú ọwọ́ lọ́wọ́ kéèsì ẹ̀wọ̀n tí mo lọ yá náà bàbá mi sọ ayé mi o. Lady T ṣé dáadáa ni kújọ́ mẹ́ta gbogbo lé ń. Èwo ni tí pẹ̀lú gbogbo lé ṣé èmi àti gbogbo ilé lájọ wá síbí báyìí ẹjọ́ yín kọ́ láńlọ́ọ̀ tó gbélé fẹ́lẹ́ hà ó yẹ kó mọ̀ pé wàhálà ṣẹlẹ̀ àtìgbà tẹ́ ti wá bá mi tẹ́ ń bẹ̀bẹ̀ tẹ́ ń rá bàbà ló yẹ kí ti wà kọ̀sẹ̀jáyé yín pé ṣé ẹni tí èèyàn ń yá lówó ni yín mi mọ̀ pé ìyá rádaràda ni yín. Ẹ wo mi ò wá bí láti wá bá yín rojọ́ o owó mi tó jẹ́ pé mo làágùn ṣiṣẹ́ fún òun ni mo wá gbà lọ́wọ́ yín kẹ́ kówó mi fún mi báyìí. Á dáa fún ẹ mi ò kú ní fi ẹ́ ṣàwátì ojú òde ní tiẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ ni jọ nítorí ọdún. ẹjọ́ ó ti tó èwo làdúrà ká ní àdúrà ni mo fẹ́ mo mọ bí tí mo lè ti gbàdúrà tó yẹ pé wọ́n máa gbàdúrà fún mi tó dẹ̀ máa ṣẹ mọ́ mi mi ò wá bá yín fàdúrà o owó mi ni kẹ́ kó fún mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ pẹ́ lẹ́wọ̀n bí ẹ̀ bọ̀ police station ló máa tì yín mọ́. jọ nítorí ọlọ́run mo fọlọ́run bẹ́ẹ̀ mo fi Jésù Kristi bẹ́ẹ̀ mo fànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ́ẹ̀ mo forí ìyá àti bàbá ẹ̀ bẹ́ẹ̀ torí ọlọ́run ibi tó wíyàn kì í ṣe ilé gidi fọmọlúàbí èmi náà dẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ o èèyàn dáadáa ni mí o. Ìgbà ìwà tó wà lára yín ó ti fọ́ ó ti rún jégejége àwítá ìwì ẹ̀sán ẹ̀ mo fẹ́ lé ibẹ̀ mo fẹ́ lé ibẹ̀ mo fẹ́ lé ibẹ̀ ṣé ìgbà tẹ́yìn máa wá sọ́dọ̀ mi tẹ́ wá yáwó ṣé ẹ pé gbogbo àwọn yẹn ṣé ẹ pé wọ́n àṣẹlẹ́rì no tell me àwítá ìwì ẹ̀ ń sọ pé ẹ mo forí ìyá ẹ mo forí bàbá ẹ bẹ̀ ṣé àwọn parents mi náà lẹ́ ń lanu gbàgà pé bẹ́ẹ̀ without any iota of respect abẹ́rẹ́ pé àwọn parents mi fi àwọn wọlé bẹ́ẹ̀ ṣe fàgbà yín wọlé tó jẹ́ pé àgbà yín ti dàgbà yà àwọn tó máa ń gbé àwọn àgbàlagbà lájẹ wọn ò jẹ̀bi because irú ìwà tẹ̀bẹ̀ sí máa wù mí sí ẹni tó bá rí mi tó rí tí mò ń fẹ́ fún báyà máa ní ẹ máa wọ ọmọ kékeré ẹ máa wọ yín sọ̀rọ̀ sàgbàlagbà bàbá òní mi ò ṣe ní sọ̀rọ̀ sí yín ẹ̀yin ìyá òṣì yàrá dáradára ìtọ́ pé tẹ bá ti rí àwọn ọmọ kékeré tó dàbí pé ọwọ́ wọn jí sówó yìí bẹ́ẹ̀ ṣe máa ba láìfù wọn jẹ́ òun lẹ máa wá tẹ́ ṣe máa sọ wọ́n di dà bí mo ṣe dà because ká ní pé àwọn ọmọ tí yín ẹ fọwọ́ tọ́ wọn ni ṣé ìsìn kò yẹ kẹ́ máa fẹ̀yìntì nínú ilé yín kó jẹ́ pé àwọn ọmọ yín ló máa kówó fún yín ṣùgbọ́n nígbà tẹ́ ti ba láìfù àwọn ọmọ yín jẹ́ tó jẹ́ pé àjẹtẹ́ kìsáyà ẹ ti fi ba àwọn ọmọ yín jẹ́ ẹ wá fẹ́ ba láìfù èmi náà bí yín gbà fún yín ṣẹgbọ́. àǹtí mi. ká ló gbé ọ̀sẹ̀ ẹlẹ́nu. wọ́n ti fi nǹkan kan ẹ wọ́n ti ṣẹ́jú fún ẹ àbí tó bá yẹ pọ́ngùn tán lò ó ti ṣiṣẹ́ fún ẹ kò lè ṣiṣẹ́ fẹ́mi ṣùgbọ́n because ká ní pé bí mo ṣe ń ya gbogbo èèyàn lówó rẹ̀ gbogbo líìsì òṣì tó máa ń gbé wá láti skul ṣé mo máa rárá tí mo fún ẹ ní sùn kíkọ́ ẹjọ́ go inside car. ẹ wo tí èmi náà dẹ̀ ṣe yàn bẹ́ẹ̀ o. ẹjọ́ màmá tó dé ló ní ká tọ̀nà wá màmá wò ó. nǹkan tí mo bá yín sọ ni mo bá yín sọ the next time I come here mo máa lock you up. àkóṣìgbà àkóṣìbèrò ìrànlẹ́ fún àbúrò ilé àwọn ìyá àgbàyà àwọn ìyá òṣì. ẹ bá pẹ́ níbẹ̀ yẹn wá fi mọ́tò wà yín dànù. ẹ dúró síbẹ̀ kò sẹ́ni tó máa wú mi máa wá mọ́tò sí ilé ẹsẹ̀ yẹn. owó ẹnìkan lówó ìdẹ́ ti máa dálẹ̀ o kò ní mọ̀ pé owó ń dálẹ̀ báyìí o á débi tó ń lọ tán kó tó mọ̀ pé òun ti sọ owó nù ó má kó wá padà dé ibẹ̀ á bá nǹkó ẹ̀. iṣẹ́ ń sọ́lọ́ màmá tí ẹ̀gún bá gún ni lọ́wọ́ lẹ́sẹ̀ a máa ń fìdí kalẹ̀ sí ni màmá ọ̀nà kọ̀nà lọ́nà lè gbà fún yín lówó tá à ń wí yìí o
ṣẹlẹ̀ náà mo táwọn olókè yìí kò ní bọ́sà láti wá ràn yàn lọ́wọ́ o ọ̀nà kọ́nà ni ó lè gbàrí ó tà ń sọ yìí ẹ lè máa lọ kẹrẹ òre kò sówó kékeré níbi kankan tẹ́ bá rí ó lè dúró dùgbà mọ́ yín lọ́wọ́ tẹ́ bá ti ya rówó tà ń sọ yìí màmá kẹ́yà grab copy yín ni o tí bá tẹ́ pé mo rówó tà ń wí máa grab copy ni torí Ọlọ́run ló ń pè mi ò ṣáàjalè mi ìṣẹ́ ṣókí tó rówó ìrànlọ́ mi ríre ni mo ríre ni o Ọlọ́run máa fi àlùbáríkà sí lọ́pọ̀lọpọ̀ fi hàn òun mo sọ yẹn màmá. ọ̀nà kọ̀nà lọ́lọ́run lè gbà ràn yàn lọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run wá lọ́lọ́run ti ṣoore tó pọ̀ báyìí fún mi ó ṣe yìí fún mi ó ṣe o bàbá dáadáa ibi kó máa lọ sórí ẹni bẹ́ẹ̀. Àyíkẹ́ èló lówó tó kàlù kàtọ́ 50,000 ni màá mi. 50,000 ìwọ ń kọ́ ẹkún dayọ̀. 45, 47, 49, 50. 50 lòun náà méjèèjì jọ 100 àbí. Bẹ́ẹ̀. Hello olówó ogbó tó ṣílẹ̀kùn fòlé Ọlọ́run ò jọ yín ìwọ ò mọ̀ pé Ọlọ́run ju ẹ̀dá lọ iṣẹ́ Olúwa àwa má rí dì ní bẹ́ẹ̀ ni tó bá ti di ní àárọ̀ ọ̀la kó wá gbowó ẹ̀. ẹbí oríire tèmi máa ju tiẹ̀ lọ ìwọ tí wò ó dá kankan mọ̀ ìwọ tó ti tàpá sọ́run ẹ̀ ó ti tàpá sọ́run ẹ̀ ìwọ tí Ọlọ́run ò jọ lójú tọ́lọ́run bá jọ ẹ́ lójú nígbà tọ́lọ́run ṣèyanu wàá máa ní èmi ibo ni mo ti fẹ́ rí bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn iṣẹ́ Olúwa ni ẹ má tù wò rárá ìwọ máa bọ̀ tó bá ti di lọ́la kó wá gba owó ẹ̀ àmọ́ wàá jẹ sọ́nọ́gbọ̀n ìyà lórí 45,000 ni wọ́n ń sọ̀rọ̀ sẹ́mi ló ń bú mi tí mo ti ṣurú ẹ̀ dànù ló ń yẹ̀yẹ́ mi àbí máa bọ̀ kó wá gba owó ẹ̀ kó wá gba 45,000 kò ní dín 1 naira. Oníranù ẹgbẹgbẹ̀rún ẹ kò sí tó fẹ́ dúró ṣe ìwọ máa bọ̀ wá jẹ́ sọ́nà nílà ẹgbẹ́ ti wà ń bí àti wà tó wẹ̀ àná jáde bí ni màá fi ẹ ṣe. màá bẹ́ẹ̀ fà á màá jẹ́ bẹ́ẹ̀ wọ́ máa wọ̀ kó wá gbogbo ẹ̀ kó ríran o. èmi kéré ó dáa kò burú owó tó wà lọ́wọ́ tèmi èmi máa san owó ẹ̀ owó tún ṣẹ́kù lẹ̀ fún mi níbi tọ́lọ́run ju ẹ lọ nìyẹn ìwọ máa bọ̀ ẹgbẹ́ ẹ wà ń bí mo fi máa gara sí ẹ gan ni èmi ni wọ́n bá sọ̀rọ̀ wèrè ẹ wò ó. Màámi ẹ ṣe sùúrù. ẹ wò ẹ ṣàkójọ kó dé ẹ bá mi tiẹ̀ kọ́kọ́ ka owó ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan 45,000 lówó ẹ kà sẹ́gbẹ̀ẹ́ kan kí mo ti fẹ́ gara lé lórí ẹ kọ́kọ́ kó sẹ́gbẹ̀ẹ́ kan máa ná ẹgbẹ́ ti wà lẹ́ẹ̀bí. ẹ̀yin ibo lẹ ti fẹ́ rówó ṣọ́npẹ́ tán ajá kọ̀ọ̀kan lè mọ́mù ni ẹ̀yin onígbèsè rádaràda yìí tó jẹ́ pé ẹ lè bọ́nu gbèsè láéláé ẹ̀yin kéré ẹ kéré nínú àwọn tó lè fẹ́ máa bùgá mi so èmi lẹ́yìn lérí owó sí ó má dàbíi pé ẹ ti rí change kan èkúté yín ti yó tán báyìí ó wá ń ṣekú gbẹ̀ǹdọ̀ sọlọ́dẹ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ́ nìyẹn kò tójú òṣùwọ̀n láti bò síbò ẹ̀yin àti tani èmi lẹ́yìn fẹ́ máa bá lérí owó kí nìyẹn wá kọ́ wa ò yá. Ok tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé owó tó wà lọ́wọ́ yín yẹn àìsàn lẹ máa fi wò kù yes máa jẹ́wọ́ bí mo yẹ jẹ́ fún yín. ọgbọ́n sórí eléyìí nísìn gbogbo àwọn nǹkan tẹ́ ẹ mọ́ ṣe òun bọ́ ọba ti ṣe ní alẹ́ Friday
tó ṣe Saturday bọ́ ṣe Sunday wọ́n bá ti dàárọ̀ Monday wọ́n ṣàgbélé ìwúra. Monday. Bọ́ ti wà ń òun nu atákéré yọ̀ọ́dún nu. Washing and setting ní báyìí. Wọ́n sì nu yọ̀ wọ̀ sí gbogbo ẹ̀ yọ̀ wà reset everything padà gbogbo tán rẹ gbogbo ẹ̀ tí wọ́n ti fàṣọ tún fàṣọ sí yọ̀ reset everything. Sọ wá lé léyìí Akérékòrò step up. Step up. Ha. Step up ń bẹ mi Akérékòrò step up sórí gbogbo àwọn olóṣò rẹ tó kù tẹjọ ń so olóṣò tó ní pé wọ́n envy rẹ o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ di torí pé bọba tó bẹ̀rẹ̀ sí lo eléyìí bó ṣe kéré yìí. ọmọ ní tó kọ́sọ́mà 50 lójúmọ́. 50 èmi nìkan lórí gbogbo kinní yìí náà. Ìwọ ni wọ́n mọ̀ wá. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ròyìn yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí tẹ́ pé gbogbo kinní yìí ló ń kulé lórí obìnrin báyìí ó máa gbó ni ẹ má wọ̀. Àwa lẹ́lẹ́mú ìgbàlà ìrònú o àwa lẹ́lẹ́mú òtítọ́ kí ló ṣe o àwa lẹ́lẹ́mú ìgbàlà. Kí ló ṣẹlẹ̀ gangan èsì tẹ́ wá sọ lé mi dọjà kí ló ṣe yín gangan ẹ dákun kí ló dé tẹ́ wá sọ bí di ilé oúnjẹ gáìtì. Ọlọ́run ṣàánú ibi tá a wà yìí ó dáa ju ọ̀dọ̀ àwọn kẹ́gáìtì lọ. Irọ́ ni o. bẹ́ẹ̀ ni nítorí pé bí nǹkan bá ń ṣèyàn bí nǹkan bá ń ṣe bó bá ti lè débi gbogbo rẹ̀ ó sì bí àlọ́ kan bẹ́ẹ̀ kí ó sì bí àlọ́ kan ló fi dájú kẹ́gáìtì lọ. Irọ́ ni o lọ́dọ̀ mi náà oríṣiríṣi àwọn kan lẹ́kan wọ́n mú jáde wá sá. Máa gbọ́ bàbá ṣé o sọ fún wọn ni bàbá ẹ gbọ́ mi ṣe rí tí ọlọ́rọ̀ bá pàdé ọlọ́rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa ń dà ṣé wàá rí àwọn àtẹ̀wò lẹ́yìn kọ̀ọ̀kan yìí ọlọ́rọ̀ gbogbo wa àwa pàdé lọ́dọ̀ ẹ̀yin bàbá sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀dà kò wúrẹ̀ ṣe mo dúpẹ́ I great everybody and I fool everybody grateful. Bó nìkan ọ̀rẹ́ rẹ tó wá sọ̀dà. ọ̀rẹ́ rẹ tó lọ́sàìsàn rí. bẹ́ẹ̀ni. patient mọ́ gbójú sá kí ló ṣẹlẹ̀ patient mọ́ gbójú sá sórí ibi tó wà yọ gbọ́dọ̀ fojú pamọ́ ní ti sọ bọ́ bá dẹ́tẹ̀ bọ́ bá sọ tó ṣe fún wa àwọn ó ṣe gbogbo ara rẹ̀ ọjà kí ló ṣe ọ́ bọ́ ti wà bọ́ máa gé ọ lórí bọ́ bá dé bí bàbá lu àgbo fún ọ orí mi ò wù. báàmì ní tí ń ṣe yìí ní tì mí lójú pọ̀ ṣé kò sí ìwé tí mo lè kóbìnrin sí láyé tí máa ń gbogbo obìnrin báyìí ń dàgbọ́. ọ̀ da gbogbo tọwọ́ rẹ lẹ̀ àmọ́ tì mí lójú. dé sókè fún wọ. jíjókòó wa rẹ ìwọ lọ gungungungun tó forí já sílì yìí. Disappointed ni ẹ lóòótọ́ because bóbìnrin bá ti rí ọkàn rẹ̀ ó ti balẹ̀ pa ipò ọmọ ló gun báyìí yóò sì bìlífù pé bọ́ọ̀ ti gùn ibẹ̀ náà ni yóò ti gùn yóò wà débẹ̀ yóò wà bọ́ pé ìwọ disappointed ni ó àbọ̀bọ̀ tí wá wá bí ayé rẹ̀ ti dà kò yọ nísìn kò ti sóríire ńlẹ̀ congratulations ọ̀rẹ́ rẹ̀ ṣàlàyé bọ́ ti jẹ́ fún wọn bá ti lówó wọn náà mọ̀ mí ṣàlàyé fún ọtán. ó sì jẹ́ nù. wọ́n máa sọ ẹjọ́ foríkorí káfí kunlukùn ọtí wà ókè. bàbá tí wọ́n lọ nù. olúwa ti dùn ní fún àrẹ báwọn. wo bọ̀dá aláǹkárá ṣé kémi máa tàn ẹ́ pàdí mi ni ẹ́ pàdí ẹ̀ ni mi torí ọ̀rẹ́ mi ni sórí bàbá tí wọ́n wò ẹ́ dókítà Tiwa ni olùgbàlà Tiwa ni iye tán ní kò mú wa yẹn ó bí tínú nǹkan tó ń ṣe ọ tó bá ṣiṣẹ́ fún ẹ tán gbogbo kìíní á dì báyìí gbogbo òkè tó lè gùn wàá máa gùn ṣé wàá máa gbà sí iwájú wàá máa gbà sí lẹ́yìn wàá máa kóró yá èlèrè ni ìwà òbílẹ̀ bá ṣúlọ̀ fẹ́rẹ́ o èlèrè ni ìwà òbílẹ̀ bá ẹgbẹ́. dókítà bóyá ọ̀rọ̀ mi ò yé yín ẹ wò ó tátàpá kò bá kúrò lọ́wọ́ ọwọ́ ti dì lágbàá olóore wa ni mọ́mì jẹ́ aláàánú wa sì lọ jẹ́ pẹ̀lú wọn ní ká rojọ́ olóore fáráyé bí a ti ń ro tìkà náà dókítà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí mọ́mì wa kú o irú nature sickness wo gbogbo ló ṣe wọ́n. ṣọ́rí gbogbo ipa wa lórí mọ́mì àti ìrè pàtó nǹkan tó ń ṣe wọ́n. yes ṣọ́rí gbogbo findings tí èmi àti àwọn other doctors tí a ṣe a lè sọ pé pàtó nǹkan báyìí ló ń ṣe wọ́n. kò sí kankan tó ṣe mọ́mì. gbogbo ètò yẹ kó jẹ́ negative ó jẹ́ negative ètò yẹ kó jẹ́ positive ìyẹn náà jẹ́ positive yes ìyẹn tó ń jẹ́ àrídájú pé kò sí kankan tó ṣe wọ́n gẹ́gẹ́ bí result yẹn ṣe sọ fún wa. ẹ wo dókítà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí màmí kú nǹkan mi wo la tún lè ṣe. lóòótọ́ wọn sick a rí lójú pé ara wọn pay wọn sick but test
ó ń jẹ́ kó yé wa pé kò sí nǹkan tó ṣe wọ́n. Dókítà ẹ̀jọ̀ ẹ má jẹ́ kí màmí kú. Ṣẹ́rí wọn ní kú. Ṣẹ́rí èmi ìbá tún òkè bí a kárí fáyín sí abroad. Yes, bí a ti ẹ bá fly wọn tó bá torí àwọn specialist ẹ ti understand bí a test result tó bá tún ṣe ó máa jẹ́ kí a lè sọ pé nǹkan báyìí pàtó ló ṣe wọ́n. Abroad ẹ̀wọ̀n dókítà ẹ̀jọ̀ abroad tẹ̀ ń dárúkọ yẹn ń bó lè fẹ́ ká ti rówó ọ̀dọ̀ yín bíbá ìta gbé wọn wá ẹ̀yin náà mọ dúró ìgbésí tá ti jẹ́lẹ̀ ẹ̀wọ̀ dókítà abroad ẹ̀wọ̀ dókítà ẹ jẹ́ ká gbé màmí kú òun bíbá yìí á lọ tẹ̀sẹ̀ lébọn. Ṣẹ́rí ìtẹ̀sán yẹn kò sí nǹkan tí mo lè sọ sí yẹn because sí èmi ó bẹ́tà kí á rí fáwọn kárí fáwọn kan tọ́jú wọn dáadáa níbi tí mo sọ yẹn. ẹ wo dókítà ẹ má ṣe ọ̀nà ẹ jẹ́ ká gbé wọn kúrò. kí tó lè gbé wọn ẹ máa ní láti tẹ́wọ́ gba wọn kọ̀ọ̀kan ẹ máa sẹ́ àwọn dọ́kúmẹ́ntì kan. kò sí wàhálà. ṣùgbọ́n ó bẹ tẹ́ kẹ́ náà kọ̀ọ̀kan ti bá sọ fún yín. ẹ ṣe ń sunkún ẹ má sunkún mo ti bá a sọ̀rọ̀ òun bọ̀ ṣe bí yọ̀ọ̀nù òun náà á gbọ́ náà ẹ ní sùúrù ṣàkà ẹ má sunkún mọ́ ọ. àwọn tẹsán ń bèrè mi dà. àwọn tó ń bèrè náà ni. àǹtí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin la wá bẹ́ẹ̀ ọmọdé ló ń ṣe mọ́mì wa ẹlẹ́ṣẹ̀ wọn ti mẹ̀ṣẹ̀ wọn ẹjọ́ ẹ má jọ pẹ́ lórí ìkùnlé àti ẹjọ́. irú ọ̀rọ̀ sọ lẹ́nu wo lélẹ̀ màmá àgbàlagbà tó dàgbà tó girama mi lẹ́ sọ́pọ̀ ọmọdé ń ṣe tẹ̀ fi wá ń kúnlẹ̀ tẹ̀ wá ń bẹ̀ èmi so èmi ọmọdé ni mo ti wá dàgbàlagbà no now. Calm down ó ṣáà ti bẹ sọ̀rọ̀ nílẹ̀ kan calm down bá gbọ́ nǹkan tó fẹ́ sọ ó mọ̀ nǹkan tó ń sọ. náà tí wọ́n fẹ́ bá mi sọ wọn ní láti máa kúnlẹ̀ náà gbogbo orú àwọn wà báyà kò sí àtúntò lẹ́nu ni. torí pé èsì fẹ́ ó ní ó jẹ́ kí mo fèsì mọ́mì wá ń gojú ṣùgbọ́n sọ pé tọmọdé bá ti mẹ̀ṣẹ̀ léṣe kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ìṣirò àmúkírù. sí pé ẹ dídì gbé àwọn èèyàn yìí wá. because ẹ sọ fún mi nísìn 3 things ẹ sọ pé ọmọdé ló ń ṣàgbàlagbà ẹ tún kúnlẹ̀ ẹ ń bẹ̀ mí ẹ sọ pé tọmọdé bá ti mọ ẹjọ́ ẹ lẹ́bi. ẹ wà sí ẹjọ́ ẹ dáríjì mọ́mì wá ẹjọ́ àwọn òòyà ẹjọ́ ẹ ṣàánú wá. okay in all sincerity mi ò mọ kankan nípa nǹkan tó ṣe mọ́ mi. ààrẹ ló sọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo ní mi ò mọ nǹkan tó ń ṣe mọ́. ẹjọ́ ẹ má jẹ́ ká dán mọ orúkọ ẹjọ́ ẹ ṣàjọ iṣẹ́ rẹ́jẹ̀ lẹ́nu mi ni àbẹ lọ síbi kan tó sọ pé èmi ni mò ń ṣe ìyá yín ni mi ò láìkẹ́ o. èmi mọ ibi tó ń rìn sí àbí èmi mọ ẹ̀tọ́ ṣẹ̀ tó jẹ́ pé nǹkan tó ń ṣe ìwà burúkú tó ń ṣe ọba fáyà sí wọn lórí ni mi ò láìkẹ́ stop ẹ o kò ní jẹ́ káwọn èèyàn máa gbóhùn mi o because báwọn èèyàn bá rí yín bẹ̀rẹ̀ sí máa kúlẹ̀ tẹ́ ń ṣe báyìí nísìnyí wọ́n á fi pé mi lè yàn ká wọn ò dẹ̀ ní mọ̀ pé gbogbo irú ìwà yìí ìwà sọni lẹ́nu ìwà àbòsí ni. ẹ wò á ní kúrò bíbọ̀ ilé yìí ẹ wọ́n sọ pé ìdílé ní tí wọ́n bá rí kúrò ilé yìí. Really? Oh. You see that? Ṣẹ̀tìngbọ̀n sí ajá nìyẹn tẹ́ bá pẹ́ jù. Ẹran tútù ló máa ń jẹ sóko wọn yàtọ̀. Ó ti yé yín bẹ́ẹ̀. Jásí kòtò, jásí gègèrè, lọ́nà oko, lọ́nà ọ̀la. Ẹ̀dá bí wọ́n sí ojú àrító, kó tó débi tó ń lọ. Máyọ̀ mi kún o, ọ̀nà bẹ́ẹ̀ kò gbà Máyọ̀ mi kún o. ó dá ajá ló fi lé wa síta kódà ó ní kànnàkànnà ti nà ọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. èmi Lady T sọ wípé kọ̀nàkọ̀nà ti nà ọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà bẹ̀rẹ̀ náà nìyẹn kọkùnrin tàtọ̀ rẹ̀
kóbìnrin tàtọ̀ rè ká wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ láàrin èmi àti Lady T. Màámi, kí lè ń sọ lẹ́nu yìí? Ìjà wo lẹni tẹ́ fẹ́ jà? Ṣé ẹni tó yẹ ká wá balẹ̀ àbọ̀bà ká gbé lọ́ba kọ́ bá wà bẹ́ẹ̀ lẹ́yìn sọ pé ẹ fẹ́ bá jà? Dààmú gbọ́ o. Èmi kí n lọ gbé ọba bí mi ò lẹ́nìkan mo lọ́lọ́run bíbélì tèmi lèmi gbójúlé. Màá máa bẹ Ọlọ́run, màá tún máa bẹ èèyàn, Ọlọ́run má jẹ́. Bíbélì mi tí mo gbójúlé ó dúró tì mí ni. Bíbélì mi sọ fún mi wípé ẹni tó bá ti dúró tòun kò ní jogún òfo ni. Màámi, ẹ má gbàgbé pọ́lọ̀ ló ní ká bẹ̀rù èèyàn ká tó bẹ̀rù òun. Èmi ò lè bẹ̀rù Lady T o, èmi ò bẹ̀rù ẹ̀, gbogbo àrà tó bá fẹ́ dá èmi náà ti dúró déédéé fún. Ẹ wò màámi, tábà lè ṣe yẹ ẹ jẹ́ ká kúkú tẹ̀lé ìgbésẹ̀ tó wà ńlẹ̀ àbí. Dúnà tọrọ ẹ bá fẹ́ yé mi bó ṣe ń sọ lọ kémi jáde sọ̀rọ̀ ara mi ká tójú bọlé Ọlọ́run má jẹ́ mi ì ní rí ohun tí máa fi tójú bọlé kò sí nǹkan kan tó ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ o ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ o kí n máa tójú bọlé kiri tí mo lọ́lọ́run Ọlọ́run má jẹ́. Màámi èmi kọ́ Màámi, nǹkan tó ń sọ ìwé kò sí nǹkan ẹ fi mí lẹ̀ Màámi, ẹ fi mí lẹ̀ jàre. Ẹ̀bí kò tí wá dógún lọ. Oh my God, oh my God. Ó ti wá ń dógún péré lọ. Afẹ́fẹ́ kì í fẹ́ gbígbóná. Tó bá ti wá fẹ́ gbígbóná. Wọ́n ti wá fẹ́fẹ́ ní ìfẹ́. Ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, ó sì mẹ́lẹ̀ yìí ló tún bá yín bí mo wà nílẹ̀ yìí mi ò lọ. My brother, ó dúró re, ó lè jàre, ó dànù. Gbogbo nǹkan tó ń wá lọ sí Sokoto yẹn, ibi Sokoto ẹ ìbẹ̀rẹ̀ lè, ibi Sokoto ẹ tó wà rí. Ó lè ṣe é ṣe ṣá. Banjasi. Dákun kí ni ṣe? Ó ní ìdákọ́lẹ̀. Ìdákọ́lẹ̀. Dákun torí Ọlọ́run, ó ní HIV. Ọlọ́run ò ní jẹ́. Ó tún ní àrùn kan tí wọ́n máa ń síkí pọ́ọ̀sì. Ó ní síkí pọ́ọ̀sì. Ìyá rẹ̀ ò sì ní. Níbi tí gbogbo ẹ̀ ó ti tán rèé. Níbi tí gbogbo rẹ̀ ó ti tán àdàkọ́ jẹ́wọ́ kó torí òṣùpá tó rí ń lọ bá gbogbo àwọn ìràwọ̀. Bẹ́ẹ̀ ni àkúràkúdà ń lọ bá àwọn ẹja nínú omi. Torí tọ́jú ara rẹ̀ tí wọ́n á mú wá báyìí. Orin nọ́mbà 1 àwọn alágbo nílẹ̀ yìí tí ò sẹ́ni tó lè bá. Bẹ́ẹ̀ ni ó dá mi lójú ni. Ọ̀rẹ́ Banjasi. Torí àpò tó bá pọ̀ tó lóun ò fara ìkẹ́jì tí ò fara tòjú ni afẹ́fẹ́ ní gbéwú wọn lọ. Sórí tọ́jú ààrẹ tó ń wò yìí òun láláfẹ̀yìntì tiwa táwata àwa kan nílùú yìí tá a fẹ̀yìntì gẹ́gẹ́ bí Jésù Kristi bó ṣe jólùgbàlà àwọn kìrìsìtẹ́nì tí Muhammadu tó jólùgbàlà àwọn mùsùlùmí òun lólùgbàlà tiwa bóyìí ṣe wà yìí wò èmi tó ń wò yìí òun ló sọ mí dọkùnrin sórí tẹ́lẹ̀ ìlẹ̀ takutu ṣé wọ́n tí mo dé bì á jẹjẹyà ẹ̀yìn ọ̀rẹ́ wa tí ìbá ní sísọ obìnrin kele lóòrè tán ni mo fún lóyún. Èèyàn Solomon rèé o ìkẹfà ení èjì ẹ̀ta ẹ̀rin. mọ́kà mọ́ sọ́rí tó sọ fún ọ olùbàlà mi rè bẹ́ẹ̀ni níbi tó dé wo ọ̀rẹ́ má jẹ́ parọ́ tán sórí ibi tó ń wò yìí ibẹ̀ la máa ń wá àwọn ọ̀dọ́ táwa nílùú yìí torí pé bó bá fẹ́ dúró tó fẹ́ dán ọmọkùnrin ibi tó ń wá rè sórí ibi tó ń wò yìí mo ti kó gonorrhea bóyá bíi ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ìgbà tí mo dé níbà lọ́wọ́ kan ọ máa ń wò fún mi lọ́wọ́ kan nítorí ẹ̀ mo máa ń ṣe bó ṣe wù mí ga mo ti ń ṣe. ẹ̀nà wí dé ẹ̀nà wí ti dé. ẹ dákun sí ẹsẹ pé ẹ fẹnu ṣe promotion mi ní ẹ má wulẹ̀ ṣe promotion mi o èmi ò ní di promotion yín mọ́ o Ọlọ́run ti ṣe promotion wa àṣẹ rí gbogbo àwọn nǹkan táwa ṣe ní ìṣẹ̀ wa wọ́n ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọn nípa ìṣe wọn òun la ó dá wọn lẹ́jọ́ kò yẹ yín nìsín by the work for hand is the how we judge. òyìnbó ìlọrùn. bẹ́ẹ̀ni gan ẹ lẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣe arákùnrin. ọ̀rẹ́ mi ló mú mi wá bí báyìí ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀. ó ní ìdákọ́lẹ̀. wo bí wọ́n ti ju gbogbo àrùn tí bá jọba àwọn oníkọ̀sọ̀ sórí gbogbo àti bẹ́ẹ̀bì èmi ni doctors wọn orílẹ̀-èdè sìn àrùn HIV ti mẹ́ lára rẹ̀ ó ti lọ bó bá gun orí igba obìnrin báyìí wọn ò lè kó kankan lára rẹ̀ mọ́ ọ̀gbẹ́ni tó ń wò yìí kàn lè ṣe kankan tẹ́lẹ̀ àwa Ọlọ́run rán sí i sóra àwa ò ní ìdí àti mọ́ pariwo mọ́ Ọlọ́run ọba nìkan ní fàṣẹ sí gbogbo nǹkan sórí bá ti
bó àìsàn báyìí yọ pa ọ́ ni o àmọ́ bàbá yẹn lè jẹ́wọ́ bá wa àwọn owó gbogbo tí ń ṣe ọ́ ẹ lẹ́jẹ̀. ẹ jọ̀ọ́ bàbá tọ́jú ara ẹ ni mo béèrè. ṣé kò sí. tárásà mo fẹ́ rí wọn ni. bàbá náà rè lóògùn ọ̀fẹ́ o ọkùnrin mẹ́ta. ẹ dákun kò tí ì yé mi ṣé pé èèyàn kan sì bẹ nínú ìlú ìjọ tí ì dá mọ̀. ebi tí mo rò pé gbogbo ayé ò ti mọ̀ mí bí ẹni mọ̀ Michael Jackson ọ̀ tí ì dá mọ̀ báyìí. bàbá ó mọ̀ yín dáadáa yín pìtẹ́ǹdì ni. ẹ ga kò sí wàhálà ilẹ̀ arábìnrin sweet girl bó nìkan kí ló fẹ́ gangan mọ́ ti ju o sọ́dún gbogbo àwọn tí ń bẹ́ bíi patient làwọn náà o ìwọ mọ́ ti ju sọ tó bá ṣe wọ kò yọ gbogbo àwọn olóṣù ẹgbẹ́ rẹ tí wọ́n wáyé èmi ni mo treat wọn kò yọ ìwọ sọ tó bá ṣe ọ. ẹjọ sá mo fẹ́ rí ní wọn náà wọn rí. ìdíjú ọ̀fẹ́ sọ lójú àwọn patient tó kù ẹ dákun ẹ má bínú let me attend to my patient I'm coming. olórí ibú ni iná ọmọ rárá ọkùnrin mẹ́ta káàrẹ̀ lóògùn ọgbẹ́ o. dákun ó sì wọ̀nyí àpò sáàpà mọ̀ pé bó ṣe wà ó wá dọ́sọ̀ lọ́mọ tó wà ṣẹ́yìn yìí. ó ti yé mi mo ti yé mi. ogun ayé ìsinmi tó ń ṣe yìí. àlọ́ bó ìwà ẹ̀ tó bá fẹ́ gbẹ̀bí wọ́n gbẹ̀bí ń bí. wọ́n gbẹ̀bí ń bí. gbàgbé kó fẹ́ ṣẹ́yìn àná gbẹ̀bí ń bí. ọlọ́mọbìnrin bàbá ń tọ́ sílẹ̀ báyìí gbogbo ń tọ́ sọ pátápátá I understand mo gbọ́ ó yé mi dáadáa yékéyéké kò yọ nísìn mo rojọ́ mọ́ kò dìgbà tá a bá gbé fasánlẹ̀ àbá ń bọ́ pẹ̀lẹ́ léèrè gbogbo tó ń ṣèyá yín tó sọ pátá iṣẹ́ ayé ni wọ́n discipline wọn gidi wọ́n ná wọn lọ́rẹ́ ni àwọn ìyá náà ṣẹ̀ kò yọ nísìn ìyá yín ti ṣẹ̀ èèyàn kan èèyàn tí ìyá yín wá ṣẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí lálábàrà wo ayé o irun máa lè yàn láìpẹ́ ìyá yín ọ̀wọ̀ stage 2 stage 2 ibẹ̀ ni wọ́n ti mọ̀ pin apá lọ́tọ̀ ìtàn lọ́tọ̀ orí lọ́tọ̀ kídìnrín lọ́tọ̀ ẹ̀dọ̀ lọ́tọ̀ fùkù lọ́tọ̀ bí wọ́n ti pín ìyá yín gọ́lẹ̀ wọlé ni. ẹ wo ẹjọ sẹ mọjọ gé kíndìnrín màámi ẹ wo nǹkan tó jẹ́ kí wọ́n bíbá ẹbẹ́ ṣe máa bá wa tákù ẹ̀ tí màámi ṣe ẹjọ. pàdán. ẹjọ gẹ́gẹ́ bá wa tákù ẹ nìyẹn. kí n tákù ẹni tí ń discipline ìyá yín. ẹjọ. ọ̀dájú gan-an. kémi ọ̀ tákù àwọn ayé àwọn tíyà rẹ̀ ṣẹ̀ ṣé mọ́mọ́ tíyà rẹ̀ wà kiri tó fi lọ forí kó jàǹkárí wọ̀ kémi ọ̀ wá mọ̀ wá tákù ẹ̀yin ayé dákun ọmọ fìlú yọ o wọ́n fi yọ n ò lè tákù èèyàn o wọn kò bá mi wọn ò lè rẹrù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ o n ò lè tákù wọn. àwọn ìyá mi ọ̀pá kẹ́ ọ̀là kẹ́ alágogo dẹ ojúbà yín o òbí nǹkan kan sọ tèmi lè ṣe tí mo lè fi ẹ̀pù ẹ̀ torí pé ibi tí ìyá yín wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó danger fún ẹni bá wá sọ pé òun fẹ́ tákù àwọn ayé náà ó tún danger fún èmi ò sì lè ṣe tí ó danger fún ayé tèmi kò yọ n tá ṣe rè ṣé orí ìyá yín òun n tá ṣe ni pé n ó ṣe àgbo fún wọn wọn náà sáà ríta wọn pàgbó mọ́ta á ṣàgbo fún ìyá yín àgbo yìí làwọn jèwé lájègbò láwù gbogbo ẹ̀ lápapọ̀ bí ìyá yín bá bẹ̀rẹ̀ sí mú báyìí yóò bẹ̀rẹ̀ sí sùn yóò sùn yóò sùn yóò sùn ìyá rẹ̀ ọ̀tọ̀ yọ̀tọ̀ ìyá rẹ̀ ó bì yóò bì ọ̀gbọ́ ìyá rẹ̀ ó tù kí nìkan ìtọ́ ni wọ́n ń pè sọ wá rí ẹ mọ́ bẹ̀rù nígbà tí ìyá yín bá ń sun tí tún bí o yóò bì bíbì yóò tù sí sùn ara ẹ̀yìn ọba ìyá tí mo lè ṣe nù. bàbá ara màmí aya. ọlọ́bìnrin mi gbé ṣé wọ́n ráwọn èrò rẹpẹtẹ wájú ṣọ́ọ̀bù mi bí mo ti wà mọ́ láwọn àwọ́ọ̀dù nílé àwọ́ọ̀dù alágbo herbalist doctors. ẹ ṣe sá ẹ wò tẹ́ bá fi lè ṣe yẹn fún mi tára màmí ya màá máa wojúlé dójúlé báyìí màá máa sọ fáwọn èèyàn pé kọ́mọ rárá gbó lọ́wọ́ yín. ìwọ náà pẹ̀lú àwọn tí ń sọ ni àwọn kan tí wọ́n ti ń kówó ìwà káàkiri wọ́n ti ń ṣe propaganda wa káàkiri. ẹ ṣe sá. wá sọfẹ lọ pè ní yọ̀ọ̀nà lówó ọ sọ̀rọ̀ owó ọ̀sùn àti ẹ̀sìn gan sàwọn sẹ́mi mọ́ fi ṣe ayé ni ọ sọ̀rọ̀ owó ń gbọ́ wọ́n sí hàn kọ́ ọ̀fẹ́ ní mọ̀ sí ogun fún yà yín ni yọ ìná lówó ọ̀tán lẹ́bàá ti lè náwó màá ná ọ̀nà ọ̀tán ara ìyá yín ti yá nù lẹ́yìn yín báyìí ẹ bẹ̀rẹ̀ sí hallelujah ẹ bẹ̀rẹ̀ sí alhamdulillah ẹ bẹ̀rẹ̀ sí yí fáàní lọ́ba tán kò sí wàhálà. tóun la ó máa mọ́ kí ló ń bẹ níbẹ̀ kò yé wa ó máa ga ó ṣe ó máa tó jẹ́ kí iṣẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé owó jẹ fún mi èmi ò kí ń náwó jẹ ní àwọn ẹ̀ understand mi
ẹ bá bá mi di bí Monday àmàgbà yìí jẹ ẹ bá mi jọbọ. ṣé kò tẹ́ wọn aṣọ fún mi sí ni pé kí n máa pa ọ́ fún dáàdì mi. mo ń jẹ bẹ́ẹ̀ o mo ń jẹ bẹ́ẹ̀ ẹ sọ fún wọn ẹ máa fi di bí Monday àmàgbà yìí jẹ. wọ́n èsì ní dáàdì máa dé èèyàn yín sọ̀rọ̀ yìí. àwọn ẹlẹ́ni bẹ́ẹ̀ ẹ àmàgbà yìí ẹ̀ rà ẹ má ọ̀ yìí ẹ gbọ́. ẹlẹ́yin yìí ti dé o. ẹ̀rọ àlùbọ́sà ṣe bẹ́ o. ẹlẹ́yin yìí ti dé o. mo yín. Àríkẹ́ kí ló ṣẹlẹ̀? bọ́lá ò ṣe fẹ́ nìyẹn. long story. ọ̀rẹ́ mi láti school ni. ẹ ká sọ ma. ẹ ká sọ ohun. àbúrò mi nìyẹn Ẹkúndayọ̀. ẹ ká sọ kí ló ṣẹlẹ̀? mo ní àmọ́ ọmọ sọ́nìtà báwo ni gbogbo nǹkan. máa ò tójú mò ń bọ̀ ṣùtì bọ̀. mo ní ẹjọ́ dàbí ẹ̀mbẹ̀. tàbí ní sàbí kò kò ní ṣe ti gbọ́. ó dàbọ̀. ẹlẹ́yin yìí ti dé o. ẹ kó ṣì sọ ǹjọ́. ẹ bá dọ́gbọ́ kàánú pé ó dọ́ di fún ẹ̀sìn àmàlà yìí jẹ́. ẹ lè rọ́ọ̀bù báńkì. ẹ ní kí wọ́n fàtó oyin ti ọba dániwáyé make a way for me where there is no way. bẹ́ẹ̀ni ẹ gbàdúrà kó gun ayé yín kó lè ṣe ẹ fàwẹ̀ jagun ẹ gbàdúrà sọ́lọ́run. condition wo. kí ni condition? irú condition wo gangan ni. ẹ wo àǹtí Múyì ìyá àti bàbá tó kúkú bí wa wọn kúkú bó ló ṣe ọmọ condition yìí kan náà ló sọ wá di wọn bí lékè wọn bí a. wọ́n jẹ́ pé kó wọn pọ̀ mọ́ mọ́ ló fẹ́ máa dẹ́rù bá àwọn èèyàn ṣèbí báìbù wà lọ́wọ́ tẹ́lẹ̀ fi ṣẹ́gun ogun èṣù ìwọ́n ti yunifásitì tájọ́ ń lọ ṣàdédé ló dédé disappear mi ò rí ẹ mọ́ ò parí ẹ̀. Múyì student tó bá rẹ̀ ènìyàn lọ́wọ́ ló máa ń ṣàṣeyege ìwọ náà ṣàmọ̀ pé bá ṣe parí secondary school ni dádì wa kú mọ́mì wa tó dẹ̀ tún ràn wá lọ́wọ́ làwọn náà tún ṣàgbákò lẹ́nu iṣẹ́ wọn nǹkan tó jẹ́ kí n tẹ̀síwájú nìyẹn ibi tá à ń náwó wá sí nìyẹn ìwọ̀nba tó rọ́kọ̀bọ̀ táwa náà rí. ẹ̀yin méjèèjì ẹ wá sọ ayé dìbò bílíkì wọ́n bìí ẹ́ àdúrà lọ́pàá ìṣẹ́gun fọ́mọ ènìyàn àdúrà táwọn ilẹ̀ máa gbà tẹ́bí tí wọ́n fi wà òkè. ẹ wò ó fún mi ẹ ṣáàjọ nítorí Ọlọ́run ìrànlọ́wọ́ tẹ bá mọ̀ pé lè ṣe fún wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ má wò wá ràn báyìí. it's no matter of that iṣẹ́ tó wà níbí báyìí ẹ ní lè ṣe mú tẹ́lẹ̀ mí tẹ́lẹ̀ advice ní kẹ́ ṣe iṣẹ́ tó wà níbí báyìí iṣẹ́ ọmọdé iṣẹ́ tó wà níbí kẹ́ ṣe. ọmọ ṣe òun kò síṣẹ́ tá a lè ṣe ọmọ ṣe ẹjọ́ ṣáà máa fún wa lówó a máa ṣe tọ́wọ́ kọ́pọ̀ àti ẹ̀ máa jáde ń bẹ̀ fún wa. ṣé wọ́n á jẹ́ kọ́rin mi aṣọ ọ̀dọ̀ mi kò speak well now. òun ẹ fọlọ́run bẹ́ẹ̀. mo yan ọlá ó ṣe má yà létí lápá tó fara kó lápàlápà ìwọ ló sọ pá jáǹgbò tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó gé ẹ̀jẹ̀ ńkọ́ ronú sí dáadáa o. ṣòro jẹ́ kí n sọ kí n kọ̀ fún mi Àríkẹ́ kì í ṣe ọ̀tá mi o childhood friend mi ni even àjọṣe university ni coursemate mi ni all of a sudden mo kàn dédé rí mọ́ I lose contact ara wa. ibi tí mo lọ gan-an nìyẹn ẹni tó ti pẹ́ tí wà á tiẹ̀ ti ríra kí ló mọ̀ tó fẹ́ wù ní wa ọ̀tá wà nínú ilé ọ̀tá wà níta ká ṣọ́ra ṣe bó o ṣe ń wò yẹn ọ̀rẹ́ ojú ni o ìkẹ́ ọ̀yàyà lásán ló máa bẹ́ ẹ ṣe. ṣé òwe ò mọ̀ pé gbogbo nǹkan tí dáàdì bá ń ṣe fún ẹ nínú ilé yìí inú tí ẹ ò ní dùn. ṣòro kò sí kankan our job is to take care of the house kò sí kankan. gbọ́ tèmi o gbọ́ tèmi o láńlọ́ọ̀dù tó gbélé fẹ́lẹ́ hà ni o wàhálà ń bọ̀ ẹlẹ́hà wọlé tán ó tún kó gbogbo àwọn ẹmẹ̀wẹ̀ ẹ̀ lẹ́yìn
dúró náà bínú ṣé kì í ṣàbúrò ẹ̀ ni mo rí nínú ilé yín lánàá yẹn. àbúrò ẹ̀ ó kàn wá gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ fún wọn sí wọn ni má bọ́dà ara ẹ̀. èmi á sọ tèmi ṣùgbọ́n ṣọ́ ara ẹ ṣọ́ ara ṣe kí atẹ́gùn tí ò tó nǹkan kan má bàa kó gbogbo ilé yín láṣọ lọ bí mo ṣe ń sọ fún ẹ. má wọrí má tiẹ̀ bọ́dà rẹ ojúlówó ojú ṣàánú má wọrí. farabalẹ̀ lẹ́kìn tó rí ẹ̀kọ́ fún ẹ kò dẹ̀ máa mí sọ fún olùwà máa fi prayer every time kò dẹ̀ máa lọ sí ṣọ́ọ̀ṣì déédéé ṣó ti gbọ́. máa jọba lọ láyé mi máa jọba lọ láyé mi ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ni. wá kí ló bá ìsọ̀tì ẹ wá mò ń kọrin ìwọ náà ń pe orin ó ò ṣe one time tó máa kọrin tiẹ̀ lọ́tọ̀ kó compose orin ti tiẹ̀ kí ló fún àrífín wèrè yìí náà. àrífín pọ̀mú yín kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yé mi mọ́ àṣà níjà ti tẹ́lẹ̀. mi ò ráyè òṣì question tó ń béèrè lọ bí gọ́gùn máa dá ẹ lóko tó ń sọ yẹn. ó dá má bínú I'm so sorry. whatever. mo wá níbi tí mo ti ń fajá lóúnjẹ ń bẹ̀rẹ̀ ni mo gbọ́ gbogbo argument ẹ̀yìn àtọ̀rẹ́ yín tó bá ti di pájá tí ń rí ni tó ti ń fojoojúmọ́ gbó kò ń ṣojú lásán mọ́ o torí àǹtí mo yin tèmi mọ̀ wọn ò kí ń wúrú wà báyìí sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó kọ̀ dẹ̀kọ́ náà ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní wùwà bó ṣe wù wọ́n sí wa ẹ wò ó there is something fishing somewhere. á jẹ́ pé wọ́n ti ń kọ́ ọmọ yín sí wa nìyẹn òun náà dẹ́ gbà wò ó jẹ́ ká fi lé wọn sílẹ̀. ẹ wo àǹtí mi èmi ò bá sọ pé ká tẹ̀lé òwe Yorùbá tó sọ pé ajé níyà ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ó bẹ́tà ká gba gbogbo ẹ̀gbin ìmúra o ká lè bá arówó máa tọ́jú mọ́mì wa. but Múyìn ò ń ṣọ̀rẹ́ gidi ó lè fún wa ní wọ́jẹ Múyìn lè pọn ọmọ ẹ̀gbọ́n kó da sọ́rọ̀ àbúrò wo Ẹkúndayọ̀. pẹ̀lú wọ̀ tó ń wú yìí èmi rò pé mi lè kó bò. mo ti ń bọ̀ mà. tó bá ṣe pé bó o ṣe lò láláì rèé ìfúnra lóògùn àgbà o pásá ò fúnra pásá fi jáná o àjà ò fúnra àjà jìn ọmọ ọba tí ò bá fúnra àfàìmọ̀ kó má padà wá ṣẹ́wó kó tó di pé o lè gbà á lọ́wọ́ olè tó gbé mo fi ń kí ọ lọ. ẹ wo bàbá ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi tara o ẹ làwọn mi ẹja ẹ mọ ibi tẹ́ ń lọ ẹ jọ. ọ̀dà náà gbogbo àlà mọ̀ pé ẹja lè wọnú omi omi sì lè wọnú ẹja ọ̀nà tó mi gbà wọnú àgbọn lẹ̀dá kankan ò lè ṣàlàyé mo fi ń kí ọ lọ. àgbọ̀ ní tán lórílẹ̀ kí ṣòkòtò aláwẹ̀ má bàa fàya lójú dì í kẹ́lẹ́wọ̀n ẹ̀ má bàa bọ́ ta. ẹlẹ́wọ̀n rẹ̀ ò má bàa jáde kò gbọ́ ìkìlọ̀ èmi èé ṣẹyẹ tí ń ké nígbà òjò tí èké ń gba ẹ̀rùn o wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ lẹ́nu mi àṣẹ tèmi gbọ́ ìkìlọ̀. ok ẹ ṣeun ẹ ṣe àmàrí yín bá àmàrí yín bá. kí ló ń wá nu yàrá mi tó fẹ́ bà kọ́kọ́rọ́ mi jẹ́ ni. mo ní kí n tún bẹ̀ ṣe ni. ìjọ́ wo ni mo ti pè ẹ́ ìpè kó wá bá mi tún yàrá yẹn ṣe rí ṣé mo pè ẹ́ ìpè kó wá tún yàrá yẹn ṣe rí wèrè wà lórí ẹ̀ gan-an tábàdẹ̀rẹ̀ tó ń ya wèrè nínú ilé wèrè náà la máa fi dá padà fún o tí bá la kọ́kọ́rọ́ ọwọ́ mi ìmọ̀ ẹ lórí gbogbo fáírọ̀sì orí ẹ̀ ló máa fò lọ ìwọ oníranù yìí. bẹ́ẹ̀ ṣé mo ṣílẹ̀kùn fún ẹ ní pé kó bá mi tún bẹ̀ ṣe tó lọ yí kọ́kọ́rọ́ tó yí kọ́kọ́rọ́. dádì ẹ fi lẹ̀ tí ó ti lè bá sọ̀rọ̀ ni agbo ẹni tọ́ àti pé ẹ̀yin lè fa ìgbárí kàtàbúrò ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni ẹ wo rubbish náà bá wa try níbí báyìí. ẹ wo a ní ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà ni. orí ẹni ò pé àná ti yá wèrè orí ò pé àtọ kó wájú mi kó bóyá ń ṣe kúrò wájú mi. níbo ló ń gbà. ó ti wọ́n mi wá ìjà ọ̀dẹ̀ ó bó ṣe ṣe mí dìde ó kọ́ ọ̀hún bá bàbà kò ní sẹ́ẹ̀sì ẹ̀ kan
motherfucker. Ìsọ inú ẹ̀kọ́ àmúmọ́ra ní àìmọye tó ń ṣẹlẹ̀ sọmọ lẹ́yìn odi tí ò ní délé rí tí ò ní rí fẹ́ nìkan o. Ìwọ sí ìgbà gbogbo, ìwọ sí ìgbà gbogbo, ìwọ sí ìgbà gbogbo. Ẹkúndayọ̀, ṣé màmí lálejò ni? Bó ṣe yẹ mí náà lẹ́nu ìlú níwájú ilé wa ní ìlú. Tí ò ní délé wé, ìyá kí sómi ọbẹ̀ òwe ọlọ́run. Màmí, níbo lẹ ti rówó? Owó? Èmi ò rówó. Màmí, owó ló dá sílẹ̀ lẹ́ni gbogbo onúlé yìí. Kí ló tẹ dáwó nù? Ẹkúndayọ̀, kò mọ̀ sí mọ́tò ń bẹ̀ bọ̀. Bóyá kọ́kùn start mọ́tò ṣó disappear ni. Èmi náà mọ̀. Ọ̀ṣẹ́dẹ̀ lè gbé mọ́tò ká má mọ̀ kọ́ gbé mọ́tò rí bá. Mi tún gbúre mọ́tò, àgbúrò mọ́tò. Ẹkúndayọ̀, kí la fẹ́ ṣe báyìí? Èyí ni máa bi léèrè náà pé kí la máa ṣe. Ìwò jẹ́ ká ṣáà tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ ló fọ́ fún mi. Ọmọdé ló ń ṣe ni, àgbà kì í ṣe ni. Ìwọ ló kówó fún mi kó tó jáde láàárọ̀ yìí. Màmí, mi ò bá yín jiyàn. 500 méjì ni mo kó fún yín. Bí kẹ́kọ̀ọ́ fún àti nọ́ọ̀sì tó bá dé, báwo ni 1000 ṣe wá jẹ́? Ẹ wò, nǹkan kan ni ò tí ì yé mi o. Ṣé àlejò wọlé ọkọ̀ owó fún yín ẹ gbàgbé ni? Àbí èèyàn kan wọlé tó dáwó sílẹ̀? Èmi ò lálejò kankan o, àlejò wọlé o. Owó tó kó fún mi òun náà ni mo ta mọ́ bí yìí o. Màmí, 1000 táwa rí nǹkan, báwo ló ṣe jẹ́? Bóyá àwọn tí mo bá dájọ́ ni wọ́n kó àjọ mi wá. Àjọ? Màámi, ẹ̀yin ìtàlẹ́jọ́ ń dájọ́. Nígbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní dájọ́? Àti pé ìgbà wo lọ mú owó àjọ wá? Àjọ? Èmi ò máa bẹ́ẹ̀ nìkan kan dájọ́. Ẹ tún dájọ́ màámi. Mi dájọ́. Àǹtí mi, ṣé ẹ rí pé nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí? Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ báyìí. Ẹ ká sọ ma. Ẹ ká sọ ma. Ẹ rà mọ́. Ẹ fi jókòó. Báwo lára wọn mi? Àdúpẹ́. Ẹ fi tọ́jú wa. Wọ́n mi tọ́jú jàre Segun. But aunty nurse, ṣé dey sure pé mọ́mí respond sí treatment because bó ṣe rí yóò tẹ́ mi lọ́rùn. Ṣé ìdípò ti yàtọ̀ ni ó ń lògùn wọn dáadáa? Àfìgbà tí kálukàlẹ̀ báyìí tó ń kó mi, ó ń kó mi ni, ó ń lò dáadáa. Nǹkan tó kọ̀ wá ṣẹlẹ̀ ni pé àwọn abẹ́rẹ́ wọn àtògùn wọn tó fẹ́ kí n máa fún wọn déédéé mú láti rí owó because àìrí owó mi ò lè rògùn àtàbẹ́rẹ́ fún wọn. Ẹ wo tówó yẹn tiẹ̀ ní kò sí problem pẹ̀lú yẹn kódà owó oògùn tó máa lò ní next week àti kólẹ̀ ẹ ṣáàjọ ń dúró lẹ má jẹ́ kó sùn yín. Ìdínà lábẹ́rẹ́ ní kára aláìsàn ti yá kábí pé tí wọ́n máa sọ ológun tàbá dèkè pẹ̀lú ògo lára wọn ẹ ṣe ní pọ̀ ti yàtọ̀ ni. Ọlọ́mọdé máa ràn yín lọ́wọ́. Ẹ ṣe gan ẹ kó àdúrà tí wà. Bó pẹ́ títí bẹ́ẹ̀ bá wà òkun ọ́. Bó pẹ́ títí ìmọ́lẹ̀ àtọ̀. Ṣé ẹ̀rí kò ti yàtọ̀ ní ẹ̀rí wọn? Ẹ pẹ̀lẹ́ mọ́. Bó pẹ́ títí bẹ́ẹ̀ bá wà ìyá. Seriously, this is wow. This is wow. Jimoh! How are you? It's been a while. Oh, Jimoh! Ẹ máa wà búrò mi. Ẹ wà búrò mi bó ṣe wá tóbi. Ẹ jọ, báwo lẹ fẹ́ dá búrò mọ̀ náà méjèèjì? Nǹkan tó ń jẹ ìwọ kò jẹ́ lọ. I can see. Ṣàlàfíà ni mo bá yín. I'm good. Mommy, like seriously, I'm in love with this house. Beauty. Daddy really tried.
kí ló tí rí tó bá tún wá rí ìtìbí nǹkan oh my. I can't wait to go inside. Nice I cannot wait. Ìwọ sí ń gorí wọ́n sí bẹ́ẹ̀ ni ò máa ráyé jẹ́ a ò rẹ́ni gbọ́nla ọ̀la kì í yá o ojú ẹni máa là àrí ọdún jásí kòtò jásí gègèlè sóhun lọ́nà ògùn o sóhun lọ́nà ọ̀la kálábà mọ́ bí tá ò ti là a ò bá gbà bẹ́ẹ̀ lọ kíá ká lè là ká ní ìsinmi. Ìfẹ́ yẹlé ìfẹ́ àwòdì ká fi ìṣe ẹyẹ díwọ̀n ìfẹ́ wò. Ìfẹ́ yẹlé ni ká mú ni àbí tàwòdì. Ẹyẹlé jí nínú igbó tòun tọkọ ẹ̀ ń kọrin ìfẹ́ kíra wọn. Wọ́n ń fìyẹ́ lùyẹ́ wọ́n ń ṣòdòdò ìfẹ́. Báwòdì bá jí nínú igbó wọ́n ń lò fẹ́ ìyọra ẹni lójú jẹ. Bẹ́yẹlé bá ń sunkún tòun táyà ẹni. Bẹ́yẹlé bá ń ṣòjòjò ọkọ ẹ̀ ò ní gbẹ̀yìn níbẹ̀. Bí ìtàwòdì kọ́ rárá. Báwòdì ń jẹun kì í fàyà jẹ. Ká jẹni ká fẹ́ni tán òun nífẹ̀ẹ́ àwòdì. Ṣé fẹ̀yẹlé ni ká mú ni àbí tàwòdì? Jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni ìtumọ̀ gbogbo àlọ́ ẹ̀ yìí àti pé kí ló kọ́ wa o. Mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ní sá. Joshua lè continue. Bẹ́yẹlé akọ tó bá ṣe abo wọ́n máa ń forí jìra wọn. Bẹ́ẹ̀ tábo bá ṣe akọ tó bá ti fìyẹ́ lùyẹ́ ó ti tán nìyẹn. Àmọ́ bí ìtàwòdì kọ́ tíjà bá wà láàrin wọn bí ikọ́ wọn ra wọn lọ sọ̀rọ̀ alákejì ló máa ń ṣe wọ́n. Jọ̀ọ́ kí wá ní gbogbo ìtumọ̀ àṣàmọ̀ ẹ̀ yìí o àti pé kí ló kọ́ wa gangan. Ẹ wò ó gbogbo òwe yìí kò yé mi náà mo fẹ́ kẹ́ bá mi tú. Èmi kọ́ ni màá bá ètò ẹni tó bá sóyìnbó nílé àná òun náà ló máa sọ túmọ̀ ẹ̀ so ìwọ tí o pa tó sọ́nà ni kò tún. Ó dáná pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lówé mi ẹni tó bá tabà kó má fi ṣèbínú. Uncle Jibola mo gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀yin àtàntí Oyin ẹ ṣe dáríjì wọn kẹ́ dájọ́ ìgbéyàwó sọ́nà. Èyí tó tiẹ̀ fi bàjẹ́ lọ́jọ́ ìgbéyàwó ọjọ́ ìgbéyàwó kọ́ ọjọ́ ìtòṣù jẹ ni. Anyway kò rí lè sin kankan tó serious láàrin mi àti Oyin tẹ́lẹ̀ àti pé Ọlọ́run tiẹ̀ ti wá pèsè ìyàwó tèmi fèmí. Àbí nítorí pé wọ́n ní wọn wá kí yín láti gbà tẹ́tí dé lẹ ṣe ń bínú sí wọn. Èmi gbọ́ pé wọ́n ní dádì wọn ni ò jẹ́ kó ráyè ẹ dáríjì wọn. Àtọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ti ní ìyàwó tèmi. Ìyàwó tábàlẹ̀ ni náà ẹ jẹ́ kí n mọ̀. Mo fẹ́ mọ ìyàwó mi. O lójú inú ni anyway tí o bá ní ojú inú ó yẹ kó mọ ìyàwó mi. But very soon màá jẹ́ kó mọ ìyàwó mi. Really? Sure. Do you care for this? No. Are you sure? Okay, fine. Baby. Try not to understand nǹkan tí mi ń sọ. Yeah. For how long la fẹ́ máa ṣe yọwa things? Igi téèyàn bá ń yọ ọbẹ̀ ló máa ń wó pààyàn báwọn Yorùbá ṣe máa ń sọ. Ṣé bẹ́ẹ̀ mi ni mo ní dad mi, èmi ni mo ní mom sí mi. Wọn ò ní choice nǹkan tí mo bá fẹ́ ló máa bá mi fẹ́. Come on. Jẹ́ ká jó ń gbangba jàre bí àṣà ṣe máa ń jó.
Yes. Jẹ́ ká jẹ́ kó mọ̀, kò sígbà tán ní mọ̀. Yes. All right, I love you, darling. Talk to you later, okay? I go love you. But darling, ẹ wá drop call yìí. Ẹ bá kí bá ń tí oyin sọ̀rọ̀ náà náà. Kò dáa. Ṣé mo sọ wọn pé mò ń fẹ́ oyin? Irọ́ ni o. Ẹ má sọ fún mi pé best friend lásán lẹ́yìn méjì ṣe o. Ṣé mo introduce ẹ sí as my girlfriend tí mo date? So nǹkan tí wọ́n sọ fún mi sí pé kò sí kankan láàrin ẹ̀yin méjì lẹ́wọ̀n sọ fún mi báyìí. Hi, baby. Ọkùnrin máa ga ọ́. Tí wọ́n ti sáré yọ owó àti oyin kúrò nìyẹn. Ṣé báyìí ṣe rí nìyẹn? Àmín. Àmín. Àmín Ọlọ́run. Mami ẹ pẹ̀lẹ́, oúnjẹ ò ní pẹ́ jiná mọ́. Gbogbo ẹ̀ ló fi jíṣẹ́. Ó jíṣẹ́ fún mi, ó ṣé mo dúpẹ́. Ò ní dààmú. Owó ẹ̀ ò ní tán. Iyì ò ní parẹ́. Ọ̀nà kì í dí mọ́dò kó má ṣàn. Wà á máa rí tiẹ̀ ṣe lágbára Ọlọ́run. Ọ̀nà ò ní dí mọ́ ẹ. Ó ṣé mo dúpẹ́ o. Ó ṣé. Kò yàtọ̀. Ó ṣe ló tún pọ̀ sí. Ọmọ kò tó ṣẹlẹ̀ pé first thing tomorrow morning, màá ní kí dókítà mi kó wá check. Kò burú. Ìbá dúpẹ́ o. Mo mọ gbogbo oore tó ń ṣe, mo mọ rírì orí ẹ o. Ọlọ́run á bá mi san ẹ́ lẹ́san rẹ̀. Ìwọ náà ò ní fi irú ẹ̀ gbà, ò ní ṣàìsàn lágbára Ọlọ́run. Ó ṣé. Dúró kó bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. My boo-boo. I'm fine. Fine o, ìwọ náà kọ́. Tó bá dàárọ̀ la máa wá. Ọ̀nà mọ̀ pé ẹ̀rọ mọ́ mi ò yá mi ò dẹ̀ lè fi wọ́n lẹ́bẹ̀ẹ́ yẹn máa wá lọ́la. Okay, mo ti gbọ́. Love you too. Ìbọ̀lá. I go love o. Àǹtí mi, nǹkan tèmi máa ń rò yàtọ̀ sí nǹkan tẹ́ ń rò. Ṣẹ́yìn rí pé Uncle Jíbọ́lá handsome gan ṣá. Ọkùnrin tó bá ti handsome bẹ́ẹ̀ yẹ máa níṣe náà. Bí o toast obìnrin á toast ẹ̀. Wo Ẹkúndayọ̀. Kókó ṣe Jíbọ́lá tèmi wo kóhùn kí obìnrin pọ̀ tó láyé ọkọ mi kò lè wojú obìnrin mi gbàgbé lórí yẹn. Mọ́mì ẹ pẹ̀lẹ́ oúnjẹ ò ní pẹ́ jiná mọ́. Ẹ tètè lọ kíchìn bí tí ń ṣe mí nǹkan. Hello, ma. Mo wà pa ma. Ẹ̀yin náà ńkọ́? Bẹ́ẹ̀ ni o kò jíṣẹ́ ọkọ mi. Wàá ṣoríire. Kò tọ́pẹ́. Àmì Ọlọ́run ọba wa. Àmì Ọlọ́run ọba. Àmì. Báwo dẹ̀ wá lára yín báyìí sìn? Ẹ̀yà ẹ pẹ̀lẹ́. Nǹkan tí màá ṣe lélẹ̀, màá try láti pe doctor. So màá bá yín ṣàlàyé fún wọn ṣáà kí wọ́n yọjú sí yín. All right, ma. Àmì Ọlọ́run. Àmì ma. Àmì ma. Okay. Baby. Darling, how are you? So when are you coming home? Come on. Arolabawo. Start coming now. Like now. I need to see you now, baby. I understand, but you need to understand me as well. I'm missing you here. Why don't you bring Edro to mommy? Start coming now. Come on. I don't like to play you. Okay, baby. All right. So, love you. Take your time. All right. Love you too.
wo ayọ̀ ló pa ọmọ ọlọ́pàá tó ní bàbá àwọn oníbọn lé ìbọn yẹn gan-an ló fi parẹ́ bí èèyàn bá jẹ́ ọmọ olówó kò ní kéèyàn gọ̀ ọ́ I'm sorry to say ẹgbẹ́ yìí ló ń gba àgọ̀ mọ́ra sórí ní ọgbọ́n ti tèmi o ṣó fẹ́ gbọ́ gbogbo nǹkan tó ní ẹ̀gbọ́n ẹ̀ rà yẹn àríkẹ́ ló máa rà fún. ó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀gbọ́n mi náwó fún ajílọ̀sẹ̀ ìyàwó tó ń jẹun ajígbọ̀n ni. ìwọ ló fẹ́ kó rí bẹ́ẹ̀ tí èèyàn ò bá rọ́jú ṣe gbẹ́nàgbẹ́nà ó yẹ kó rọ́jú ṣe gbẹ́nugbẹ́nu kó tó wá di pé ẹlẹ́dẹ̀ máa gbé ọ̀dọ́ àgùntàn ó yẹ kó o pariwo kí gbogbo lè jí o. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ kó mọ̀ pé èèyàn kì í dánwó ẹ̀wọ̀n lódò kó lóore wá gbé lọ. now you are talking ó ṣe ń sàn nǹkan tí mo fẹ́ gbọ́ ni let's go. Àdàbà wọn pọ̀ gèdègbẹ́ ní pé ẹyẹ ilé ò gbọ́ ẹyẹ ilé tèmi kúkú gbọ́ mo kàn ń tiri ni. Yes now ibi gẹ́rẹ́jẹ́ là ń gbágbá àbóòrí tí gbogbo wọn sá sẹ́yìn kankan wọn wá sọ gbogbo adi afọ́jú. wo máa wo ń tiẹ̀ ibi ìlà máa wà tí gbogbo wọn máa kọ́rọ̀ ara wọn wá bá wa. ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ ni bàbá náà ló máa parí ẹ̀. Fi wọ́n sílẹ̀ ṣe ibi la máa wà a máa kọ́rọ̀ ara wọn wà à ń bọ̀. Ilé làpò tí tèmi máa jókòó dèjì má wọrí èmi ò ní problem. Mi ò ní problem o. Oh yes mi ò ní problem. Wo ọ̀rọ̀ títí wọn yẹn kékeré ni báwo la ṣe máa ríra jàre. Baby, how are you? I'm fine. Ṣé dáadáa tí mọ́mí ti sùn? Of course, wọ́n ti sùn náà kí n tó máa bọ̀. Nítorí tí ẹ̀dẹ̀ ni mo ṣe ṣàìsàn, torí mo fẹ́ kí everybody ti sùn kí n tó wọlé wá, torí mo máa máa bẹ̀rù. Ẹ̀rù bà mí o. Baby, come on. Ẹ̀rù ní láti bá ẹ náà. Are you not happy to see me? I'm happy. Are you sure you're happy? Yes. Okay, come on, let's do it. Stop. Come on, don't say no. Má fi ìyà ọ̀nà méjì jẹ mí, ṣé mo kí mo ṣàìsàn torí tí. Let me give it to you now. Let's do it. I'm sure you can't wait to have it. Come on, stop. Just leave. Ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tó máa bá rọ̀ ń bẹ̀? Okay, mo ti wá rí i pé o fẹ́ bá olóko wa débi egbò. Obìnrin lọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ìfẹ́ mi tuntun bẹ́ẹ̀ ni. Òun ni iyọ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni ìdùnnú mi. Òun ni òjìjí mi. Òun ni ìmọ́lẹ̀ mi. In fact, mo máa ń pè ní ayé mi nígbà mi. Ọ̀rẹ́ wa o. Ó dẹ̀ tí wàá ní wá pẹ̀lú. Don't worry, we'll have very soon. It's in a plan for wedding for now, no wedding care. Yeah, but of course, you know my share, but she sent a little mama she. So kilo ma ṣẹlẹ̀ jẹ́ ká jáde ní weekend now. Àti ìgbà tí n ti dé sí Nàìjíríà ẹnu ló kàn máa fi ń sọ máa jáde. Ṣé wọ́n nìkan ló busy jù l'Áfíríkà ni? Iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò jáyé sí kò máa sọ̀rọ̀ ń bẹ̀. All right. Ibi ọ̀rọ̀ ìfẹ́ báyà sí o.
ọwọ́ sí pé kẹ́ ṣe ọ̀nà. Mi ò ní ọwọ́ sí rárá ni. Nígbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ní oyún, kí ló tẹ́ protect ara yín? Tí abuké bá rí arọ, ó máa yan Ọlọ́run lógo. Ní oyún tí olówó ń wá. Ìmí àti ẹ̀ gbàdúrà pé kóun ní oyún láàárọ̀ kó bàjẹ́ lálẹ́. Òun ni Ọlọ́run wá ṣe fún yín lẹ́ẹ̀ tó wá fẹ́ mọ̀ọ́re. Ẹ má hùwà bí aláìmoore o. Ẹ wò ó, àdúrà tèmi ṣáà máa gbà ní wípé bí Ọlọ́run ṣe fi rọ ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn tí ò ní lára, Ọlọ́run ò ní bá mi fi ní yín lára. Ẹkún dayọ̀ tèmi ní òye ẹ̀. Ìyá ń ronú, ọmọ ẹ̀ ń roka. Akẹ́kọ̀ọ́ ò lè dá gígé, bẹ́ẹ̀ ọ̀làlà kan ò lè dá gìlà. Kò sí nǹkan tẹ́dà fẹ́ ṣe láyé. Tọ́lọ́run ò bá yọ̀ǹda, kò sí nǹkan tó fẹ́ ṣe. Mi ò lè dóyún gbé kí n tún dọ́mọ tọ́. Kí ni kò tẹ̀ mí? Ṣé ẹ sọ fún ọkọ yín pé ẹ lóyún ọ̀nà àwọn ògbà ni? Àbóhùn ló sọ fún yín wípé kẹ́ lọ ṣẹ́ oyún? Èmi ò lè sọ wo Ẹkúndayọ̀. Màá yà fi ọ̀rọ̀ yìí ṣe bòńkẹ́lẹ́ ni tẹ́dà Ọlọ́run kankan ò ní mọ̀ sí. Ọ̀rọ̀ tó bá jáṣírí ilẹ̀ ní sọ síta mú ti mọ̀ sí. Èmi tẹ́tí wá sọ fún yín nǹkan. Ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kẹ́dà Ọlọ́run mọ̀ sí, ó máa wà ń kún ara yín ni. Iṣẹ́ Ọlọ́run máa ní bó pẹ́ bóyá àtayọ̀. Ìyàwó là ń yọ fẹ́ à ń yọmọ bí. Má ṣe lóògùn máa mọ̀ o. Tó bá fi lè mọ̀, máa ná pápá bora ni. Wàá ná pápá bora báwo? Láì sọmọ pápá. Sọ fún mi kí ni reason tó ti fẹ́ ná pápá bora náà? Èmi ò fẹ́ wàhálà o. O ò fẹ́ wàhálà ló ti fẹ́ ṣe ní pápá pàgbé kó wá ná pápá bora láìsàn kankan fún mi. Mọ́mí àti dájú ò máa gbọ́dọ̀ gbọ́. Ṣé tó bá lóyún sìn ṣé ẹ̀ṣẹ̀ nípa olóyún ni? Àbí èmi tí olóyún fún ṣé mo sọ fún ẹ pé mi ò ní gbà ni? Èmi ò lè stand there o. Èmi ò fẹ́ wàhálà fúnra mi. Mọ́mí àti dájú ò gbọ́dọ̀ gbọ́. Mọ́mí àti dájú tó ń sọ̀rọ̀ pa ìṣọ́ wọn ti pé òbí mi ni wọ́n ṣe. So anything tí mo bá fẹ́ òun náà ló máa padà bá mi fẹ́. Kí ni reason tó ṣe fẹ́ hurt mi? Jọ kí ni mo fi deserve wrong nǹkan báyìí? Because tó bá sá lọ sí ibo ló fẹ́ kí n fojú sí, ṣó mọ̀ pé ara mi ò ní balẹ̀ ní máma wá ẹni náà. You don't have to do this to me, please. Èmi tí mo fún ẹ lóyún, mo sọ fún ẹ pé mi ò ní gbà náà. Agbára mi gbé, ìwọ má worry, fi everything left for me. Fún àrídájú kò lè mọ̀ pé I am fully ready. Màá lọ introduce ẹ sí mommy officially láàárọ̀ ọ̀la. Màá dẹ̀ jẹ́ kó mọ̀ pé mi mo fún ẹ lóyún. Èmi ò fẹ́ yẹn o, mi ò fẹ́ wàhálà o, mi ò ṣe yẹn o. Baby, mo like tó ṣe ń ṣe yìí o. Mo like tó ṣe ń ṣe, kò sí wàhálà kankan bí kankan náà. Come on baby, come on. Kò sí wàhálà kankan bí kankan. Hello. Ṣé lábàá ògbà fòṣù tán? Ṣé wọ́n dáṣọ padà fúláṣọ ni? Núfẹ̀ẹ́ omi tó yá níbo ló fi sí? Má ẹ̀fà bèrè sí question lọ́wọ́ mi, inú yàrá ẹ̀ ni mo wà. Núfẹ̀ẹ́ omi dà. But láyé ẹ̀, má ẹ̀kí kan dé mi àti ẹ̀pọ̀ mọ́. What? Kí lélẹ̀? Daddy! Daddy! Mommy! Má bínú, níbo ló wà? Check àwọn ìwé tó wà lórí tébù yẹn, ó máa wà ń bẹ̀. Má bínú. Ìsọ inú ẹ̀kú o, àmúmọ́ra ni. Àìmọye ohun tó ń ṣẹlẹ̀ sọmọ lẹ́yìn odi tí òní délé rí. Ibo ni ìdarí mi lọ? Má ṣáájú mi láti ń gbọ́dọ̀ tẹ́lẹ̀. Èwo tó ní má kẹ́yìn mi? Ọ̀gá Ọlọ́run ṣàjẹkọ̀ ọmọ ìlú 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 wa. Àmì o Ọlọ́run. Nígbà tó ní pleasure ń bínú ẹlẹ́sẹ̀
tẹ́ni tó láṣọ tó ń bínú alákìsà tẹ́ni tó ń jẹran tó tún bínú ẹni tó ń jẹgùn àfikọ́ ló ń ṣàánú. nǹkan kan tó dé mi lójú ni wípé èèyàn lè pa kádàrá dà ibi tó rí bá níyàn máa dé ó di dandan kéèyàn débẹ̀ èèyàn lè pa kádàrá dà ó kàn lè pẹ́ bọ́tà débẹ̀. Daddy, Mommy, mo yin who are you screaming me? I didn't like it for ojú kí ló dé. Kí ló máa ń ṣèwọ náà? Ṣé a kọjá bí ta jókòó sí yìí ni? Láti òkè la ti ń gbọ́ dádì mọ́mì. Ṣé o lè ṣe kó má pariwo ni? Ewu ló dájú àríkẹ́ ló ní tẹ̀sí àríkẹ́ ni. Dájú ewu ló wọ́n ti wúruwúruwúru ewu láriwo gan. Ewu kó tó wà ń bẹ dájú. A máa wò. Gbà tó á jáde kẹ́ńkọ́. Gbà tó jáde kẹ́ńkọ́. Dájú ẹ kà á. Kí wọ́n kọ sí. Àríkẹ́ lóyún. Kí ni ọjọ́ orí ẹ̀ tó ń lóyún? Mo bẹ̀ kí lọ́jọ́ orí Àríkẹ́ tó ń lóyún? Ṣáàríkẹ́ wá jọmọdé ni ẹ̀dẹ̀ wá ní kí ni èjì ẹ̀ Ṣáàríkẹ́ yẹn yọ sọmọdé ṣé kò lè lóyún ni. A ò dẹ̀ sọ pé Ṣáàríkẹ́ wá jọmọdé ṣé kì í sọmọdé ni kírú Àríkẹ́ yẹn máa lóyún mọ́ wa lára nù lẹ́yìn. Níbo la yé dorí kọ gan? Èyí wá kú kọ́kọ́ Àríkẹ́ lóyún Àríkẹ́ ìjọ kí ni títì ẹ̀ ń bẹ̀. Mọ́mì ìjọ ò lọ bí Àríkẹ́ mo tó wò ó fúnra ẹ̀ wá lóyún. Mo tó wò l'Àríkẹ́. Ìjọ ò lọ bá dé. Ṣé ó jọmọ kékeré? Ẹ gbọ́dọ̀ mi ṣọwọ́ àdé lẹ́rù títì ẹ̀ kí ni títì ẹ̀ bẹ̀. Ṣé wọ́n lọ́ọ́ bí tiẹ̀ lára ni? Tó wá mú kankan ní Àríkẹ́ lọ. Màìdíá bàbá ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé kì í ṣọmọdé? Ṣé ìyẹn ló wá ní kó máa tọ́ spear mọ́ nílé fún mi? Iṣẹ́ wo ló ní lọ́wọ́ gan-an tọmọ bá wálẹ̀? Anyway, ẹni tó gbadé kan tí ò tó ọ̀sán kan orúkọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń fò lọ bí ẹyẹ. Mo bá yín bò no problem. Ẹ ti gbọ́. Oyin. Eke is my hobby. Mo sọ o, mo ní kẹ́ ẹ fura. Bí èèyàn burẹ́wà títí tó ju èmàdò lọ tó tún wá nímú tó dàbí takíká ó di dandan máa pàdé oní títí ẹ ẹni tẹ wá lẹ́ẹ̀fẹ́ kó tepo sáàlà yín òun ló padà fi léyìn ṣe bùgbé yìí o Àríkẹ́ pàpà ló ń fẹ́ gbọ́ ẹ ìgbórí. Sori alẹ́ bí oṣù lọ́rọ̀ ẹ̀ tó mu tí ó tó tún wa mọ́tò ẹnu kó lé bí oṣù kó bóṣù lọ ni sori èyí tó wà nínú ẹ̀yẹn tó bá kọ̀ tí ò yọ lẹ́rọ̀ igi ni màá fi bá gbọ́n yọ. Ẹ wá o ìyẹn lèmi ò lọ́wọ́ sí o tẹ bá mọ̀ pé ẹ̀ ní gboyún inú ẹ̀ ẹ jẹ́ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Kò jẹ́ bẹ́ẹ̀ kí ni bọ́dà fẹ́ fún oyún ọmọ àlè ṣe oyún ọmọ àlè orí Fúlàní ò ní burú títí kó sì jí mẹ́rin. Ẹ ti sin eléyìí náà o nítorí tí búrọ́dẹ̀ ò bá ṣe oyún ò lè dé o. Wo ọ̀rẹ́ wàá gbélé gbọ́ bẹ́ẹ̀ ni ikú tó ṣe ó pa lórí kò ní kò láwùjọ rárá. Ó tọ́ ni mo sọ fún ẹ. Ẹjọ́ torí Ọlọ́run dájú ẹjọ́. Ẹ kó dayọ̀ ẹ kó tí ò sí lábù kí ló dé sí kí ló ṣẹlẹ̀ sí ọ. Ẹ̀ẹ́dàgbére fún ọjọ́ tó sọ̀rọ̀ ọmọ ìtẹ̀ mọ́ lọ ni àbí kílẹ̀ yìí náà ìfọwọ́ kàkiri náà. Ṣé mọ̀ pé màmá nìkan lówó ẹ̀lẹ́ ara wọn ò dé ìyá? Àṣà èkè kì í lọ báyìí máa ń lọ tá máa ń padà wá ní. Ṣé ìṣẹ̀lẹ̀ ẹ̀pẹ́ ni? Mi ò tiẹ̀ méjà máa wá bẹ̀. Wọ́n lè ṣe sẹ́ni kí a máa lọ. Èjò ẹja máa wá bẹ̀ wẹ́. Jáde ló ṣe mí. Kó sì jáde. Kí ló fẹ́ wá ṣe sí? Kí ló fẹ́ wá ṣe sí? O ò ṣẹ̀ máa ṣe é. Ṣọ́ṣẹ̀ ń ṣe mí. So ẹ̀yin wà nù léyìí. Wọ́n pa yín jẹ mọ́nú léyìí bí o dẹ̀ mọ̀. Àbí? Ó ti dà. Wo ìwọ́n tiẹ̀. Èdè ò ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ ti yé mi mo mọ̀ pé ò ń gba bride wo jẹ́ kí n sọ fún yín ẹ̀yin méjèèjì ìjọ tẹ ti tẹ́sẹ̀ burúkú wọnú ilé yìí business mi ò lọ déédéé mọ́ bíi kí n máa lálàkàlà kí kẹ́yẹ máa lé mi so ẹ̀sọ̀ òṣì tẹ kó wọnú ilé yìí mo fẹ́ kẹ́ kó jáde àwọn ní tí téèyàn kan ò bá bàjẹ́ tẹlomi ò lè da iṣẹ́ yín ti parí so kẹ́yẹ fún ẹlòmíì ṣáàṣì kó wọnú ilé wa. ẹgbẹ́ àbẹ́ ìdáhùn ṣó máa tẹ̀lé wọn. Ó dàbẹ̀ ní pé iṣẹ́ ti ṣe gan ti tán. Ó dàbẹ̀ ní pé kò tún lé. Ẹ̀ka tẹ̀kún jà lọ ọ̀gá ni ọmọ ọ̀lẹ́dá kan. Ẹ̀kọ́ ẹ̀ bọ́ ta. Ṣé ìyá wẹ̀rẹ̀? Ọ̀gá ẹ̀ bọ́ ta. Ó máa wẹ̀ ẹ̀ fẹ́. Ọ̀gá ẹ̀ bọ́ ta. Ẹ bọ́ lọ́lẹ̀ yá
Look at this one. Ẹ ti ń jẹ dòdò. Pẹ́ títí bẹ́ẹ̀ bá wà lókun o. Ẹ̀yin owó òṣì. Bó pẹ́ títí ìmọ́lẹ̀ àtàn o. Bó pẹ́ títí bẹ́ẹ̀ bá ń jìyà o. Lọ́jọ́ kan adùn ń bọ̀ o. Bẹ́ẹ̀ bá ń ṣe bí sí mọ́lẹ̀ o. Lọ́jọ́ kan ẹ̀san adé. Solomon close là ń lọ. Wọlé 500 lówó yín o. Ẹ wo ẹ jẹ́ fún yín 300. Ẹ ń ṣe èdè kò ní. Mọ ìtọ́ ń tepo ń sìn àbí. Ẹ ò dá máa fún yín 400. Ẹ wọlé màá mánéèjì ẹ bẹ́ẹ̀. Àǹtí mi ṣe tọ́jú owó síbì kan ni àbẹ fi owó pamọ́ síbi tí mi ò mọ̀. Ṣé mọ̀ pé kò sówó kankan lọ́wọ́ yín. Ẹkúndà níṣù jẹ́ kí n speak wọn máa gbé wa. Kò speak mi àbí. Èmi ṣe èdè kò ní kí wàá gbé yín lọ́fẹ̀ẹ́ àbí. Rárá o mi ní kẹ́ gbé wa lọ́fẹ̀ẹ́ o. Ọ̀fẹ́ lèmi ń repo sí máṣíìnì àbí. Ní sùúrù ẹ wò ibi tá ti ń bọ̀ wọn ò jẹ́ ká mú pọ̀sù wá débi tá fẹ́ mówó. Ẹ wò tẹ́ bá gbé mi dé ibi tá à ń lọ máa gbowó fún yín. Ẹ máa gbowó fún mi. Tí máa lọ dán tí ẹ fún mi lówó mi. Ṣé tí wọ́n méjì tó mi pàjẹ́ lẹ́ẹ̀kan náà. Ọmọ fún yín àmọ́. Ó yẹ ẹ wọlé. Máa bí ire. Mélòó tí ẹ lè ra ìdí èyí nílé jù. Ẹ wọlé síbẹ̀. Ṣékùtọ̀ ló ti ń bọ̀ ni. Àbí jáde rí àná. Mi ò fẹ́ láyé mi o. Jásí kòtò, jásí gègé, lọ́nà oko, lọ́nà ọ̀la. Ẹ̀dá mi wọ̀ sí ojú àrító. Kó tó débi tó ń lọ. Máyọ̀ mi fún àṣẹ̀dá. Ọ̀gá ọ̀gá. Ṣé wàá fà wá? Ẹ gbà lọ́wọ́. Hamidu, bá mi pe Àríkẹ́ Àtẹkùndayọ̀ kọ́ wá kẹ́rù inú mọ́tò yìí. Ọ̀gá wọn ti láwọn méjì jáde. Ọ̀gá ti lé wọn jáde tètè. Ọ̀gá lè ta ni jáde. Pẹ̀lú ògùn Ọlọ́run àwọn méjèèjì. Ẹ̀ńtẹ́ aláì sọ pé wọ́n ti lé wọn kúrò láì pé wọ́n sínú ilé ìmọ̀ wọn ti kẹ́rù wọn. Pẹ̀lú ògùn Ọlọ́run. Kí ló sọ pé ṣẹlẹ̀? Ọ̀gá bínú gan ni o. Wọ́n wọ̀ mí gan lépè. Why? Mommy, can you hear that? Why can you must say? Ọ̀gá bínú gan ni. Ewu ti ẹ̀ ní sùúrù. Ọ̀gá bínú gan ni o. Mọ̀yìn, jẹ́ kí orí ẹ pé kó mọ nǹkan tó ń ṣe ṣó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ ṣá. Whenever tí èmi àti dáàdì bá ti sọ̀rọ̀ má máa gbẹnu ẹ̀ sí mọ́, ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́, iwájú ló síwájú kí pàkọ́ tó tẹ̀lé. What's the meaning of all this now? And dad, I'm still on it. Tí Àríkẹ́ àti àbúrò ẹ̀ bá ti padà wá sínú ilé, then I'm out of this house. Bá out of this house. Kóhun ẹ̀ kò lọ sẹ́ni ìwé ò jẹ́ ìsọ̀ kankan fún ẹ. Oníjọ́ tí ọmọdé bá kọlu lábẹ́lábẹ́, ohun àtẹ̀jẹ̀ ló ń wọ̀lú. Kóhun ẹ̀ kò ràrìrà. Kí ni tèmi ń bẹ̀? Ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi kọ̀ kí ló dé tá a fi pè bára wa sọ̀rọ̀ olóòlé kí ló dé Ọlọ́run ní jẹ́ kọ́mọ mi rárìnra o. Ẹ sọmọ nìyí tóbi sọmọ lélẹ́yìí tóbi tó ń disgrace yẹn. Jíbọ́lá kí ni tiẹ̀ pẹ̀lú àwọn tó kú òlé. Kí ni tèmi àbí? Fine, I think I have to make this clear to everyone now. You all need to understand this now. Oyún tó wà nínú Àríkẹ́, listen very good, èmi ni mo ní. Yes, èmi ni mo lóyún tó wà nínú ẹ̀. Jíbọ́lá. And I don't care tí olówó bá ń ṣọ̀rẹ́ olówó tí wọ́n ń fẹ́ra wọn, tí òtòṣì ń ṣọ̀rẹ́ òtòṣì tó ń fẹ́ra wọn. Àríkẹ́ yẹn gangan òun lèmi kí ni ìmáa fẹ́. Yes. Ṣé o gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ? Yes. Ṣé o gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ? Come, look here. You are a disgrace to this family. And not even you can stop me. Ẹ ṣé o gbọ́dọ̀ burúkú lẹ́nu. Look here, Jíbọ́lá, you are a disgrace to this family. You are a disgrace to this family. Sọmọ lélẹ́yìn tóbi. Sẹ́yìn lè máa ẹ̀mí ẹ̀yin lè máa ti tẹ̀ fún mi nìyẹn. Ẹ̀yin lè máa sọ ọ̀kọ́ tí mo fẹ́ ṣe fún mi ni. I'm not more a kid, Dad. I'm not more a kid. You are a kid. I'm not more a kid, Dad. Come on. Don't try to me, Dad. No. I need to make this clear. I'm not more a kid, Dad. I'm not more a kid. Ṣàlàyé fún mi kó ṣọmọdé. Ó ti torí ṣọmọ ní tóbi. Ṣé ọmọ lélẹ́yìn ṣọmọ ní Jíbọ́lá yìí? Tó fẹ́ dójú tì wá ṣọmọ lélẹ́yìn. Jásí kòtò, jásí gègé, lọ́nà oko, lọ́nà ọ̀la. Ẹ̀dá mi wọ̀ sí ojú àrító. Kó tó débi tó ń lọ. Ọ̀rẹ́, my friend,
báwo ni ọ̀rẹ́ mi ó máa tójọ́ mẹ́ta ìwọ tẹ̀ ń pèèyàn rárá kí ló dé ṣẹ́ṣà náà ló pọ̀ tó yẹn àbó tí ń bọ̀ nílé ló jẹ́ kó pè mí. mo sọ bí I thought as much ìgbé wàá kàn déédéé pè mí just like that anyway mo ti dá sí ẹ lọ́ra mò ń gbọ́ kí ló fẹ́ bá mi sọ. ìyàwó ẹ ọ̀rọ̀ Jíbọ́lá wo ọ̀rọ̀ Jíbọ́lá tó mẹ́nu lé yẹn mẹ́nu kò bẹ́ẹ̀ o kò sọ́nà bẹ́ẹ̀ rárá ṣé ó dàbẹ́ ní pé ò mọ Jíbọ́lá ṣé Jíbọ́lá ìgbà tẹjọ wà lọ́hùn ni àti ìgbà tí Jíbọ́lá ti délùú yìí ìwé ẹ ti change ó kàn ń dojú tì mí káàkiri ni in fact ó fẹ́ máa stay ní orúkọ mi no kì í ṣọmọ. ó dàbí ó gbọ́ àlàyé mi dáadáa a máa fi sùúrù bá Jíbọ́lá sọ̀rọ̀ àbí kí ló sọ tó o bá gbọ́ ti tèmi èmi á gbọ́ ti tiẹ̀ màá fún wọn láǹfààní nítorí ti tiẹ̀ bóyá òun àtìyẹ́ wọn á wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé mi ò fẹ́ jàtijàti nínú ilé mi ọmọ rádaràda mi ò fẹ́ nu ilé mi so no problem jẹ́ apá tí wọ́n ti. Okay. Wọ́n àjọlẹ̀ ọṣẹ́ ọ̀rẹ́ bá mi kí fámílì ẹ̀. Ìgbà wo ló ń bọ̀ nílé jàre ìgbà wo ló ń bọ̀ nílé mo ti mí ìsì ẹ o. mọ́mì ṣẹ́rí àárírò eléyìí rí àfíndẹ́rù pọ̀ lọ́rọ̀ ni o kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run téèyàn bá rìn nínú odò tó tó odò téèyàn rìn nínú omi tó tó omi inú ibú tó tó ibú á rí ẹja tó di tì kò sí nǹkan tuntun tí ń ṣe sọ tẹ́lẹ̀ kò sí nǹkan kan tó burú nínú nǹkan tí Ọlọ́run bá ṣe fún wa tá a bá try láti fi ran ẹni tí ò tí ì ní tó wa lọ́wọ́. àná ẹni tá à ń sọ̀rọ̀ nípa ìpè mo fẹ́ kò ń ṣe pé mo fẹ́ ẹ̀pẹ̀ lásán ó ní nǹkan ṣe pẹ̀lú ìfẹ́. I love this girl. Mommy, I love her. mo ní láti máa fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún yín. So daddy ní láti understand. wọ́n ní láti understand pé ìdùnnú mi yóò ṣe kókó fún mi. I need to be happy. kò ń ṣe kó máa sọ fún mi pé àwọn ọlọ́mọ aditẹ́tì fún mi pé mi ò lè fẹ́ nìkan àbí torí pé ó jẹ́ pé nìkan wá ṣiṣẹ́ níbì kan àbí torí pé nìkan ń ṣọ́ ọmọ ọ̀dọ̀ àbí torí pé nìkan manage wá mi pẹ́ nìyẹn ò kí ń ṣe èèyàn no I can't take that I can't. ọkọ mi sùúrù ẹ̀ ò tó o ṣé wo ò mọ̀ yìí pé irun olówó jẹun jẹ́jẹ́ àwọn olùṣẹ́ á jẹun wọ̀mùwọ̀mù òtòṣì tó bá ń bọ́ lọ́rọ̀ òyàn dì ebi ló ń parú wọn kù ó máa ṣe sùúrù ni èmi náà mọ̀ pọ̀ mọ̀ yìí dáa ó dẹ̀ níwà tútù ó ti lè rè wá àmọ́ ó mẹni tá à ń bá fà á yìí a máa ṣe sùúrù ni sùúrù ẹ̀ ò tó o. Fine, mọ́mí ṣe tẹ̀rí nǹkan tí mo fẹ́ lò mo ti gbọ́ látẹnu tí ẹ̀yin náà mọ̀kọ́ ọmọ tó níwà ní àbí ẹ mọ̀kọ́ ọmọ jẹ́jẹ́ ni. bí tá a fẹ́ gbòbí sí obi tí lálẹ́ wú mbẹ́ kó mọ́mí mo máa ní sùúrù ẹ understand ẹ ní sùúrù mọ́mí mo lè mọ̀ ní láti máa sápọ̀ mo lè pọ̀ sí mi kí n tó sọ̀rọ̀ mo máa ní sùúrù fún wọn fine but tí wọ́n bá kọ̀ tó bá náà wọ́n fẹ́ understand pé mo ní láti ṣe nǹkan tó bá wù mí then. má kó bá mi lọ́dọ̀ bàbá ẹ̀ wọ mọ̀ yìí ṣé crime ni bí mo tún ṣe support ẹ̀ yìí ni mo ní màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ mo mọ̀ pé á gbọ́ níbi tó ti ń gbọ́ wíwó fún ara ẹ̀ wá ṣe sùúrù gan o. bẹ́ẹ̀ kẹ́ bá wọn sọ kọ́ gbọ́ kọ́ gbọ́ dáadáa mi gbọ́n tó bá máa gbọ́n tó bá dẹ̀ ní gbọ́ kọ́ jẹ́ kí n mọ̀. tó tí wàá ń bínú nìyẹn bàbá yà máa pariwo òun náà máa pariwo ẹ má fi mí sáàrin ẹ má pariwo. bí o bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́ mi ò nídìí o ara mi o òjò nírọ̀ gbígbóná mi ò nídìí o ara mi o kò yẹ kó lè tó báyìí. Jíbọ́lá 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 Jíbọ́lá. ọlọ́mọ ìjọba jẹ́ pé Jíbọ́lá ni wọ́n pa ọ̀gá a sì kí wọ́n dára lóhùn nítorí ọ̀rọ̀ Jíbọ́lá yìí náà a sì kí wọ́n dára lóhùn ọlọ́run fi wọ́n lé lọ́yìn. Jíbọ́lá
Jíbọ́lá. Kò sílẹ̀. Níbo ló sọ pé òun lọ? Dádì, kò ṣe bí jáde bẹ́ẹ̀ yẹn o. Wọ́n ti kó gbogbo ẹ̀wọ̀n pátápátá, wọ́n ti fi lélẹ̀ fún wa. Ó túmọ̀ sí pé wọ́n bá gbé bíbá ẹ mọ́. Ìyá ọlọ́mọ ẹgbẹ́, níbo ni ó sọ fún ẹ pé òun lọ? Kò dágbére o, mo ṣàkọrí pó kẹrù. Jíbọ́lá, níbo ló wà? Look here, mo fún ẹ ní 2 hours láti padà sínú ilé yìí. Else, màá kọ́ ẹ lọ́mọ. I will disown you. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. George, mo mọ̀ pé àjọmọ̀ yín ni. Ìyá ọlọ́mọ, mo mọ̀ pé àjọmọ̀ yín ni. Òun sọ fún mi pé wo mọ ibi tó lọ àbí. Wo jẹ́ sọ kọ́kọ́ fún ẹ. I'm still the head of this house. Ẹ̀jẹ̀ bá dẹ̀ fẹ́ kí ìgbàgbé wa kó rọrùn nínú ilé yìí. Nǹkan tí n bá fẹ́ lẹ̀ máa bá mi fẹ́. Mi ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ilé yìí. Mi ò mọ̀ rárá ni. Mi ò mọ̀ àtọ̀. Bọ́lá kò nínú ilé láì sọ fún mi. Sórí nǹkan tí Jíbọ́lá dá sí mi lọ́rùn báyìí. Lẹ́yìn pé mi jẹ́ kí n bá sọ̀rọ̀. Sórí nǹkan tẹ́gbọ́n ẹ̀ dá sí mi lọ́rùn báyìí. Ẹ pé dẹ̀mọ̀ pé tí bàbá yín bá sì bínú báyìí. Ó kẹta máa rán ọ̀bẹ báyìí. Èlò Jíbọ́lá, èlò ọkọ mi, torí Ọlọ́run, máa bọ̀ ńlẹ̀, ibi tó wà yẹn kò lè dàbí ilé, ibi tó wà yẹn báwo ló ṣe fẹ́ wà òkè ń bẹ. Ìyálóde ẹ̀yìn gbẹ̀tì tó bá dé kò lè jọ ọmọ ẹgbẹ́ lọ. Máa bọ̀ ńlẹ̀ ọkọ mi torí Ọlọ́run, ò ní wálé. Ó dààmú ti gbọ́ ọkọ mi, júwe ibẹ̀ fún mi, tí kò bá wálé kémi wá wò ẹ̀. Newland Estate house 4 ní Alápẹ̀rẹ̀ máa débẹ̀ lọ́la. Nǹkan tèmi náà balẹ̀ nígbà tí mi ṣe olórí burúkú àbíamọ máa wá síbẹ̀ àláìláì mi lè jẹ́ kó mọ̀. Àṣírí tó rọmọ ọ̀rọ̀ yóò tóun la ó máa mọ́ kí ló ń bẹ níbẹ̀ kò yé wa ó máa ga ó ṣe ó máa ṣe ó ga ó. Lẹ́fẹ́ bá ara mu. Yorùbá nídìí o. Ọjọ́ ló ń pẹ́, ìpàdé òkè ń jìnnà. So o rò pé ọjọ́ tó dá kò ní pé mọ́ àbí? I'm here. Where is my money? Ẹ kú ní bínú náà ni. Ṣẹ́rí changing of government òun ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa gbogbo bí tá a ti ń gba ọjà àti ẹ̀rí ọjà kankan gbà mọ́ bẹ́ẹ̀. Kí ló kan ìkùnùkùn nínú orí dídì? Owó mi ni mo wá gbà, mi ò wá síbí báyìí láti wá máa bẹ̀rù jọ. Bí mo ṣe débí báyìí mi ti expect pé kó la ẹnu ẹ̀ láti sọ pé ó fẹ́ bá mi sọ anything. Just pay me my money and let me leave. Ẹ wò tíṣu bá ta inú olóko náà máa dùn. Ṣé gbogbo mo ṣe ń pàṣẹ ń bíbá wọ́n dàbí pé ní mi ò wá ní ẹjọ́ torí Ọlọ́run. Mo ń bẹ̀ yìí for the last time. Ẹ fún mi Saturday kí wàá sanwó yín. Ṣé gbogbo yín ẹ̀ tiẹ̀ ní ọ̀rọ̀ méjì lẹ́nu jù? Ẹ jọ̀ọ́ ẹ má bínú kẹ́ máa tẹ́wọ́ pẹpẹ. Is that a means of payment? No, kò yé mi money because gbogbo yín èèyàn lọ́bẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ mà. Báwo ni ẹ jọ̀ọ́ mà ṣe já mọ́ owó? Family business tí family problem yìí tó bá gbogbo yín rádaràdà rédèrèdè ni how is that my business? Pay me my money. That's the only language I understand. Ó dàbí pé ti sign pẹ̀lú yà pé yà náà lè máa jẹ́kú because ọ̀nà ọ̀dà tó fi ní jẹ́ yà. Nígbà tó bá jẹ́ pé ẹni tó fẹ́ ṣàánú fún ẹ tó fẹ́ tún láìfẹ́ ṣe tó fẹ́ ní pé káyé ẹ̀ dà kó yé pọ́n kiri báyìí tó fẹ́ sọ ẹ́ dobìnrin gidi tó fẹ́ sọ ẹ́ dèèyàn láwùjọ tó jẹ́ pé olóore ẹ̀ òun fojú ẹ̀ gùnkì. No, tell me. You know what, woman? Má rojú pípọ́n mi o because this site tó ń rí òun ló dá o. Just pay me my money kó dẹ̀ jẹ́ kí n máa lọ. Ó ṣáà ń bẹ̀ iná látẹ̀kọ̀ bẹ̀ ṣe dé mi. Ṣé torí pé mo jẹ́ lówó ní skin lọ ta ọmọ mi? Did you hear that? Oh, gbọ́ nǹkan tí nuisance nitwit yín bá mi sọ. No, ìwọ dẹ̀ dúró síbẹ̀ o káwọ́ rẹ̀ bí ẹni mo wá ṣe fashion parade bí báyìí. Mo má bá mi sọ àti ẹ̀yìn kó bá sọ̀rọ̀.
ìwọ sọ fún èmi pé ṣé kò lọ tàwọn ọmọ ẹ. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run. jọ́ torí Ọlọ́run ṣé àwọn ọmọ ẹ gbọ́ ní fáìlì. mi ò fẹ́ fún yín lówó ká máa sọ̀rọ̀ sí mi anyhow onígbèsè tí ò bá gbẹ̀ mí ó máa gbẹ̀mí ni. má dídì lọ wá pankẹ́rẹ́ màá lù ẹ̀ máa ṣe yàtú yàtú yàtú. mẹ́lẹ̀ ò tó bẹ́ẹ̀. kò sẹ́ni tó máa bí mi. wàá lù mí níwájú ṣọ́ọ̀bù. wàá dá òní ṣe irú ẹ̀ mọ̀. ìwọ ṣé wọ́n léyìn ọ̀nà ọ̀bẹ sanwó. just look at this woman and you get there. àǹtí mi kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fariwo. ó máa ṣe o ó wá sì mí lówó mo dẹ̀ ní mi tí ì lówó lọ́wọ́ dẹ̀ ni pé láwọn ò ní gbà mí dẹ̀ mọ́ tó fẹ́ gbà mọ́ lẹ́yìn owó. ta ni Mr. Rainbow ẹlẹ́nu rírun tó ń dàtọ́ lẹ́nu yìí. ẹni ń pariwo bí gbẹgbẹ́ ń fa mi kí ló ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ mo ti wá tí mo kàn gbáriwo yín mo ń gbáriwo yín mo wọ́n pé ta ló ń bá àti mi fà mí báyìí. ṣé ẹni tẹ́lẹ̀ ìṣòjẹ́ tẹ́lẹ̀ ìdámú tẹ́lẹ̀ nà pa ni ẹni ń pariwo máa lu tí bá lọ máa lu ìdáná máa pa tó mẹ́lẹ̀ wá. Ọlọ́run ní kẹ́ jẹ́ ká fọpẹ́ fún Ọlọ́run la máa fọpẹ́ fún nǹkan tó kàn ṣe pàtàkì ẹ má gbàgbé ìkìlọ̀ ẹ gbìyànjú láti mú ìkìlọ̀ yín ẹ jẹ́ kí nǹkan yẹn kó ó ti yé yín ẹ má gbàgbé o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. ẹ ṣeun sà màá dẹ̀ máa pè é lé ọ̀rọ̀ tájọ sọ yẹn sà ẹ ṣeun sà. àǹtí ẹ̀mí Ọlọ́run dẹ́kun sẹ́yìn náà àǹtí ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi pé èṣù ti tẹ pàkúté kan lẹ̀ fún yín nípasẹ̀ àwọn ọ̀rọ̀ ẹnu yín kan àbí ìrìnsí yín àbí àwọn nǹkan kan tí ẹ ti fi ẹnu ṣe kí nǹkan yìí wá lè yí kúrò lórí yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ ra nǹkan bíi súwìtì fáwọn ọmọ kéékèèké àbí bisikíìtì tẹ́ bá rà fún wọn ẹ pín tẹ́ bá pín fún wọn ẹ rí i pé ogun èṣù yá yẹ̀ kúrò lórí yín. No, now that's not possible. ẹ̀yin náà ẹ̀gbọ́n nǹkan tẹ́ sọ náà báwo mo ṣe máa kó àwọn ọmọ kéékèèké jọ tí máa ní pé mò ń pín nǹkan fún wọn ṣé kán lè ní mò ń ṣe sàárà ni àbí mò ń lọ ICK wọn in this present generation no. tẹ́ ẹ bá lè ṣe àwa bá yín ṣe ẹ mú owó yẹn wá sínú ìjọ Ọlọ́run. tí n bá fún yín lówó ẹ̀yin á ṣe. ìkìlọ̀ ṣe pàtàkì. ok. ìgbọràn ó ṣe pàtàkì ṣẹ gbọ́ mi. ẹ ṣe máa get back sí i. ẹ ṣeun dáàdì ẹ ṣe sà máa dẹ̀ pè yín tó bá ṣe. ó dà ẹ pè mí o ẹ má gbàgbé. wá mi náà wá súnmọ́ mi. ṣé àwọn pásítọ̀ aláṣọ pípọ́n tẹ máa ń bá náà lélẹ̀ ìwọ òré lẹ́yìn ni by their look you will know them ebi náà lélẹ̀ I never chop ni irú ìran wo lélẹ̀ ìfẹ́ máa rí ìran tó bá ń rí gan ìran báyìí ni torí pé kò tí ì jẹun yó òyìnbó yín sọ̀rọ̀ tètè ó ń sọ̀rọ̀ bí ẹni tẹ́bi gan pa ṣé o ò gbọ́ tó ní pé kí n mówó wá ni. sista mi èsì kò tí pásítọ̀ yìí ní pé kẹ́ ṣe o ọ̀rọ̀ wọn màmá ń ṣe. bẹ́ẹ̀ ni sọ̀jọ́ wo now let me tell you ọmọ iná làárọ̀ sí náà the next time tó bá tún di pé olóhùn tójú bọ́lé olóhùn bá gbogbo ẹ̀yin tẹ́ ń wá nǹkan tí ò sọnù kiri tẹ́ ń wá nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la lẹ́nì ṣé kó mọ̀ pé mi ò sí lára yín ok. àǹtí mi ẹ jẹ́ ká ṣe nǹkan tí màá ní pé ká ṣe ọ̀rọ̀ wọn dẹ̀ máa ń ṣe òwúrọ̀. gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ wọ́n lé sínú mọ́tò fún mi jàre. kí n mọ ẹ tó. yé àǹtí mi mo dẹ̀ sọ fún yín tó. àǹtí mi mo dẹ̀ sọ fún yín tó ẹ̀. Kóredé jọ ti dé. wọ́n bẹ̀ bẹ́ kí ni tó pààyàn sí ibà wọn tó bẹ̀ bẹ́. yàrá yóò lè bẹ́ níbọ̀ ní bíbí o ibi là máa wọ̀ wọ́n lè bẹ́ níbọ̀ ní bíbí tẹ́ pààyàn sílẹ̀ wá ní kọ́ bá yín bẹ̀ wọ́n lè bẹ́ níbọ̀ ní bíbí ibi là máa wọ̀ wọ́n lè bẹ́ níbọ̀ rárá. Kóredé jọ dìde wojú mi Kóredé yé ẹjọ́ bá mi pé ẹ bá mi pé Kóredé dìde. Madam, it's okay, it's okay, it's okay, it's okay. Madam, stand up. Get arrested. Hello, stand up. Múyin. Wá, bàbá bínú. Wo.
mo ń rò kankan pẹ̀lú nǹkan tó sọ yẹn o sórí má ta láwìn ká má tó jẹ́ ó pẹ́ nígbà ojú kan náà ló máa padà já sí èmi ìbá ní pé tó bá délé bóyá tó bá di lálẹ́ kó o pe dáàdì kó o sọ fún wọn àbí ọ̀la kọ́ ló sọ pé mọ́mì lọ síbẹ̀ yẹn ni. ọ̀la ni àmọ́ ṣé kò lè wọ́n dàbí pé mo fẹ́ dájà mi sílẹ̀ pẹ̀lú gbogbo tó ti wà lẹ́tẹ̀lẹ̀. èmi ò rí bí ìgbà tó máa dá wàhálà sílẹ̀ o ṣé wọ́n mọ̀ pé babaláwo tó ṣe àléèbá fún ẹtù òun náà ló ṣe àlémú fún ẹkùn tí ẹkùn bá dẹ̀ ti mú ẹran tán kí ló tún kù àbùṣebùṣe ni o ó ti parí nìyẹn. ọ̀rẹ́ má wọ̀ jẹ́ ká lọ má bọ̀dá ẹ̀ jẹ́ àlọ́. àwọn kan ń jọrọ. ìwọ sí kórì wọ́n sí bẹ́ẹ̀ ni ò máa ráyé jẹ́ a ò rẹ́ni gbọ́nla ọ̀la kì í yá o ojú ẹni máa là àríyànjú jásí kòtò jásí gègèlè sọ́hun lọ́nà ògùn o sọ́hun lọ́nà ọ̀la kálábàámọ̀ ìta ò ti là a ò bá gbà bẹ́ẹ̀ lọ kíá ká lè là ká ní ìsinmi ìyàwó 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 ayé jìyà ọlọ́run mi ò fẹ́. ó ti kọ́ ni ẹ̀wá mi rẹ̀ ní dá mi. ẹ̀wá ti dúró tó wá sí gbé ẹjọ́ wà ń bí o. tá lè béèrè tá lè béèrè. kí ni ẹ má bínú ọmọ mi ni mo béèrè. ọmọ yóò lè béèrè. Jíbọ́lá. ó dà bẹ́ẹ̀ bó ṣe ń yọ wá síbí ní ìyá mi so bí wọ́n ṣe ń yọ wá bí nì mo bèrè ṣé bó ṣe ń yọ wá bí nì ìwọ òde bí yìí ó máa bá yọ àwọn ọmọdé yìí jẹ ó rí i pé ọmọ àlè ni wọ́n so ibi ìlò wa sá pamọ́ sí tábẹ̀ sí ní dààmú ńlé ìwọ tiẹ̀ wò ó jẹ́ ń sọ kankan fún ẹ ẹni tó bá sọ pé kí n má jèrè ọmọ mi òun àtàwọn ẹbí ẹ ni ò ní jèrè ó ní jèrè àwọn òbí ẹ bó ti wù kó mọ. dáadáa ẹ ní gbogbo ilé náà ẹ ní gbogbo ilé tẹ̀ ń ṣe náà ẹ ń ṣépè fún ọmọ ọlọ́mọ ni. màá ṣépè fún sọfẹ́ bá yé ẹ jẹ́ ni. dáàdi kò kọ́ mi ní anything mo kí n ṣe ọmọ kékeré náà kò ṣòro ló ń kọ́ mi ní nǹkan kan ẹ má ṣépè fún. ó ń bá yé ẹ jẹ́ màìjà ó ń bá yé ẹ jẹ́ tó bá mọ̀ oníranù ó wá jókòó sábẹ́ obìnrin bíi. àṣé mi ní mọ̀ nǹkan tó bá dáa fún mi ni. ẹ ṣé o gbọ́. I know what is good for me, Dad. I know what is good for me now. Ṣé ìyẹn bá tí wọ́n dà mọ́ra yín bọ́ta náà ẹ mọ̀ pé ẹsẹ̀ ń gbádùn ni. Àpékẹ́. orúkọ mi nìyẹn ẹjọ́ mi mọ yín o. yé wàhálà ti wà o yé má pọ́n ẹni tí ó mọ̀ wẹ̀ ẹ pé ó má kan lodò torí san ojú agbami lé ajé ògúngún níṣọ oníṣọ bùjí ọ̀nà mánáyé ọ̀nà àgbàlagbà ta pòròpòrò ajé ẹlẹ́wù ẹ̀tù ọlọ́pàá àgẹmọ anéyèkáyé oníkùnmọ́ ẹkùn ọlọ́pẹ̀ tó fi dà lálẹ́ gàràgà onígun ṣe tọ́pá lórí àkàlàmàgbò dán wò ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn àgbámìrere tó dán wò ó yọ wò lórí sarasara òǹlẹ̀yẹ dán wò tó fi ń sunmí sàpànà dán wò ó yàgbẹ́ ẹ̀jẹ̀ àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọ kékeré. ẹ wo bàbá ṣé kí n sòótọ́ fún yín ṣé ẹ rí gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ mọ́tò wíwà gbogbo wọn ló ti kọ́lé mọ́lé o tán dẹ̀ ní owó lọ́wọ́ ẹ̀mí yìí nìkan náà ni o ọkọ ìyàwó ajínàṣẹ tó ń náwó ajígbọ́n ni ẹ wò ó n fẹ́ ṣe n fẹ́ ní owó bó tẹ̀ jẹ́ gbà díẹ̀ kémi náà tẹ̀ kí n gbádùn ayé mi ẹ jọ. kì í ṣe pé èlé ṣe fún ọ àmọ́ tá a bá parí iṣẹ́ ajé fún ọ tí ọba wa bẹ́lẹ̀dá rẹ mú kọ́. a ó máa bẹ́lẹ̀dá mi mú bàbá ó máa bẹ́lẹ̀dá mi mú ẹlẹ́dàá mi máa rọ̀ mọ́. ó dàbí kànga tá a gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ tí ò kan mi
tá a bá tún ní àgbìyànjú ká máa gbẹ lọ kò lè kán mi ká síwọ́ mi bẹ̀ ni. ẹ wo bàbá tèmi máa kan omi ẹlẹ́dàá mi máa rọ̀ mọ́ ṣe rí mo ti bá kinní sọ̀rọ̀ ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé ìgbàkigbà tó bá ti yá òun máa gbè mí ẹ wo máa ṣe o máa ṣe ẹ gbọ́dọ̀ ṣe fún mi ni. kò burú yóò ná ọ lówó díẹ̀. bí èlò. 1,000 1,000. 1,000. bẹ́ẹ̀ ni lọ́nà 100. 100,000. bẹ́ẹ̀ ni. ajé o kúkú ní sọ atẹ̀fúnṣẹ́sẹ́ olóde yìnyín adé afúnpá ẹni tí ń ṣe ìyá òṣùpá atẹ̀málẹ̀ òfún gbòò adé afún ajé tí ń ṣe àrẹ̀mọ onígbò bọ́bọ̀ orí ọbọ̀ ò lè ṣe bẹ́bẹ́ bọ́ sọ̀run orí ọ̀sọ̀run ò lè sọ wàrà àtẹ̀wé àtàgbà eré ajé ńlá sáàkiri ọ̀sáré títí lónìí ọ̀dọ́mọ òṣòro bí ojú orin rìn pẹ̀lú ọ̀dọ́mọ ọ̀hún ìlà ọba kébí ẹni tí fapá ṣe tó bára ráńbí ó ṣubú tí ò lè dìde bẹ̀ ló ti pàdé òrìṣà ńlá òṣèré màgbò ó dá owó fàtí ẹ̀tẹ̀ olórí ó ní ìsúnsúnlé ọwọ́ rẹ̀ ló máa fi kówó wálé wíníwíní ìsúnsúnlé ọwọ́ rẹ̀ ló máa fi káwọ́ lé wòníwíní wọ́n kí wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìnáwó ní olúmọ̀kò ló sílẹ̀ fún ọlá àti ẹlẹ́ lónìí lájà pàjá tí pẹ̀pẹ̀pẹ̀ lẹ́yìn wọ́n kí wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìnáwó ní olúmọ̀kò ló sílẹ̀ ajé tiẹ̀ lẹ̀ táládé igbó pọ́nrin tiẹ̀ wá lónìí o ẹlẹ́mọ̀ ká o ó kókó mà ká ara ọ̀fà ìmọ̀ ká alákà àgbákà wa ó sì kàrí káwọ́ wumi kásẹ̀ wumi ọkàn nípara ìkàn bíbí lóde àká ìyálaka gbà babalaka ká ọlọ́tọ́ wọn kàràkàrà kàràgbàsà ìfálẹ̀ ṣe tẹ́bí dórúkọ kámi lóde káwọn níbẹ̀ làwọn àjórúkọ kọ́run mi la ò tó dé ọ̀run mi la ní alọ́ọ̀rẹ́ kó gbogbo fóní kàmú ògùn ọmọ káwọ́rọ́ kó nú yẹmẹ wọ́n dé káàkiri wọn bó kàmú ògùn lẹ́dẹ́ káàkiri wọn bó kàmú ògùn lẹ́dẹ́ káàkẹta wọn dé káàkẹrìndínlógún wọn bó kàmú ògùn lẹ́mi tó ti ń forí akájẹ ká para kátà lákà léjìká lákà ṣubú lulẹ̀ lákà kú ìkà ní gbẹ̀lẹ̀ rẹ̀ ọkà ní sunkún wọn àkókò sọ́gi sà ẹnu awo ìbá wọn àṣẹwà ẹnu awo ìfá ló bá wọn lówó lọ́wọ́ àkókò sọ́gi sà ẹnu awo ìbá wọn àṣẹwà ìfá ló bímọdémọ àkókò sọ́gi sà ẹnu awo ìbá wọn àṣẹwà ẹnu awo. ó kú rere owó tí ó máa ṣiṣẹ́ owó tó máa ná rèé. owó eléyìí. bẹ́ẹ̀ ni ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán inú igbó ní ń gbé. but bàbá kò fẹ́ yé mi o ṣé máa fi owó yìí lọ dá bísínẹ́sì lẹ̀ ni àbí máa lọ rajà kan tó máa gbowó fún mi kò yé mi. ó fi ra nǹkan kan ó sì dá bísínẹ́sì kankan lẹ̀ ó kó owó ìní ìsìn ó lọ dá sọnù. excuse me máa dáwó yìí nù. bẹ́ẹ̀ ni ó lọ dànù. irọ́ mo ṣe wàhálà kí n tó rówó yìí bàbá mo làágùn gan kí n tó rówó yìí mi ò lè dànù bàbá. tó bá ti dànù ìyá mi lẹ́yìn ó kù èmi ọ̀pá yìí ṣe ń bí ibi tó bá mọ̀ pé tó bá dá sí àwọn èèyàn ó tètè lè rí ìsà ibẹ̀ ni ọlọ́ dá sí kọ́ wá yá mi lẹ́yìn ó kù. wọ́n á máa kó lọ owó. bẹ́ẹ̀ ni owó rẹ̀ máa kó lọ. ẹ tó bá ti wá kó lọ báwo ló ṣe kò yé mi. filẹ̀ mo ní yóò pa iṣẹ́ tó bá kù ní àìbọ̀ ọlọ́dàánù. ẹnìkan lówó ilẹ̀ ti máa dálẹ̀ o kò ní mọ̀ pé owó ń dálẹ̀ báyìí o á débi tó ń lọ tán kó tó mọ̀ pé òun ti sọ owó nù ó má kó wá padà dé bẹ̀ á bá ń kó ẹ̀. látọ̀dọ̀ ọlọ́run wá lọ́lọ́run ti ṣoore tó pọ̀ báyìí fún mi. ó ṣe yìí fún mi ó ṣe o bàbá dáadáa. ibi kó máa lọ sórí ẹni bí. ilé ìgbà méjì ìgbà ajé ìbẹ̀rẹ̀. olùrẹsì wádé sími ní mọ wẹ́ẹ̀rà ìjìdé àwọn ni wọ́n tẹ ìkókò nífà bàbá yẹkuyẹku náà pè lọ́yẹ̀kú yẹgẹyẹgẹ wọ́n pè lọ́yẹ̀ tí kan bá yẹ kan lè ìyá máa kó yẹ. obìnrin ni ọwọ́ èrò ló mú wá wá tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi wà yìí gbogbo tí n bá sọ kó bẹ́lẹ̀ dá rẹ lé kí ló kọ rẹ
àpékẹ́ ọmọ tani àpékẹ́ ọmọ wúlè má tù ọ̀dà náà àpékẹ́ kọ́ gbọ́ ní ìsìn ìmú ìmúrin tì lágbẹ̀dẹ gbogbo tí n bá bọ̀ sọ kó bọ́ ń lé agbèrè ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fáláró má o ilé ọlá di méjì ní kókó ajé lọ alukore ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fóníkosù mọ́ ilé ọlá di méjì ní kókó ajé lọ lékeléke rẹ ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fóníkẹfun mọ́ ilé ọlá di méjì ní kókó ajé lọ. ilé kórèrè gbogbo àjàbọ̀. àdúrà òun rèé ọlọ́run máa fi bẹ ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ ó di olówó látòní lọ ó di ọlọ́lá ó di ọlọ́rọ̀ ó dèèyàn pàtàkì láàrin ìlú ọ̀kàrẹ̀ nítorí gbogbo ara ń gbọ́ kókó fi ṣajé òkútọ́lá òyìnfọláwọlé òdìfọláwọlé ló wọlé ló ṣìṣìṣì ńlá jẹ́ yọ̀ mẹ́yẹ ajé ó máa yọ̀ mọ́ látòní lọ ọ̀kàrẹ̀. mo ti dolówó náà nìyẹn. mo ti dolówó. ẹ ṣe gan ni ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ mi. ọ̀kàrẹ̀ ọwọ́ àwọn kankan o àwọn èèwọ̀ méjì kan rọ̀ mọ́ tó sì le. ṣó tó lè wọ̀ nù ni. ó léèwọ̀ torí ọjọ́ ọmọdé bá ṣoògùn ló mọ̀ kó mọ ogun tí ń bẹ lẹ́yìn oògùn. mọ̀lẹ́bí àpékẹ́ kankan ò gbọ́dọ̀ táfẹ́lẹ́fẹ́lẹ́ débi tí wọ́n sùn lábẹ́ òrùlé rẹ̀ má o. ìyẹn ò pọ́síbù bàbá ìyẹn ò pọ́síbù. ọ̀kàrí ọjọ́ tírú rẹ̀ bá tọwọ́ rẹ̀ ṣẹyọ ogun bẹ̀rẹ̀ nù. bẹ́ẹ̀ ni àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wà tí ó máa ṣẹlẹ̀ bí kéde àyèdè ó ṣẹlẹ̀ láàrin ilé tẹ̀ má gbọ́ra yín yé mọ́ èèyàn àkọ́kọ́. èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa àti àgbékẹ́ ti di ojú àti òjì ọ̀rọ̀ tí ẹ gbọ́dọ̀ fojú kara yín mọ́. ọjọ́ kọjọ́ tó o bá dá a lábàá tírú rẹ̀ tọwọ́ rẹ̀ ṣẹyọ tójú wa àti ẹ kara yín sọ ma wípé ọjọ́ tí ojú àti òjì ọ̀rọ̀ bá kara wọn ọjọ́ náà ni ẹwà ojú ń bàjẹ́ ìwé rẹ̀ sùkú lọ́jọ́ náà lọ́hùn ni o. tójúmọ́ bá mọ́ àgbọ̀ poroporo odó tó bá dòrí àjì àgbóhùn kọ̀ọ̀kọ̀ àpékẹ́ ò ọmọ wúlè mọ́tù wá gbére tèmi kò ní lè ní eré òkun eré ọ̀sà eré igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó wá gbé kò mí èmi Ọládìméjì ni mo ń porí ẹ ni mo ń rán ẹ níṣẹ́. alábàjọ dáàdì àṣé kò ṣojú lásán mo kàn ń ṣe mi lójijì. àṣé yìí ò ní ká ìkàbọ̀dé ọkùnrin yìí èmi mà ní káwọjá gbòòrò àṣebí ìwọ ló dá ayé mi láàmú tó jẹ́ fi ọjọ́ kan báyìí nísìnyí tí máa gbádùn ìgbésí ayé mi. àṣewò ló fi ẹrù ara mi ló fi dè mí tó jẹ́ gbádùn ayé mi. mo gbé. Daddy, but why? Daddy, why? Torí owó, Daddy, why? Àbájọ, Daddy, afẹ́fẹ́fẹ́ bí kíkì okòwò, ìjíjà bí kítàkùtà tù. Daddy, àwọn àrètí èjì bẹ́ẹ̀ òjò kòkòrò aṣọ ilẹ̀ fìyà jẹ wá. Àwọn ọjọ́ tẹ̀ ń kórìíra wa. Daddy. Oh, Basara ni wọ́n. Dákun má máa fi kà ṣe o. Ó pẹ́ títí ẹ̀san ń bọ̀ wá. Sáré ọ̀la níwọ̀nba. Kó má padà wá fẹsẹ̀ kọ́.
mo bá ń sáré àṣáájú rántí wá fẹsẹ̀ kún ọ ní ìgbẹ̀yìn ọ má máa fagùn ọ. Bó pẹ́ títí bẹ́ẹ̀ bá wà lókun ọ. Bó pẹ́ títí ìmọ́lẹ̀ àtàn ó.